والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه صلاة تعرفنا بها. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe wí pé mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ tí mo ń bá lọ. Ẹ jẹ́ kí n yànnàná bí ọ̀rọ̀ yẹn bó ti ṣe rí ní ìwọ̀nba, torí pé ayé bí kì í ṣàyè ibi tí ó lè gbà wá tán lórí àwọn nǹkan tí a sọ. Torí pé lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá pé kí Yunusa kó lọ tán, àwọn àtúnṣe tó yẹ kó bá lu Ògbómọ̀ṣọ́ láti pé ká lè bá ní àlàáfíà tó péye láàrin ara wa nílùú. Àwọn àtúnṣe pọ̀, bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn ni tó fi wá débi pé gbogbo àwọn tán joyè ní ìlú tí ó jẹ́ pé àwọn gan náà tún padà tún gbé ogun ti ìlú. Wọ́n joyè torí pé kán lè bá protect àlàáfíà ìlú, but kí wọ́n tó joyè yẹn ni wọ́n ti ṣe tìlú. Wọ́n tún joyè tán, wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ dúró lórí pé bí àpèrè yẹn tí ó bá wó ni kó wó, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò sì lè wó. Àwọn ni wọ́n yàwó dànù. Kí ni mo fẹ́ fà jáde? Níjọ́ tí wọ́n ti kóòtù dé pẹ̀lú ọ̀rọ̀ wípé kí Yunusa tó, òun náà ló pẹjọ́, òun náà ló lọ withdraw ẹjọ́ ní kóòtù. Nínú àwọn policies àwọn kan tán sọ fún ẹ pé kán lọ rí ṣe, Yunusa ó lọ rí kọ letter of apology. Nígbà tí Yunusa lọ rí kọ letter of apology, àwọn mọ́gàjí lọ rí kọ letter fún. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn mọ́gàjí tó jẹ́ pé nu àwọn ọmọ ilé ọba ni wọ́n. Ẹ jẹ́ kán fi àpèrè yẹn kán fi búra wípé tí wọ́n bá gba nǹkan lórí ìrìn àjò yẹn. Ẹ jẹ́ kán fi àpèrè ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé àwọn bàbá wọn náà ń jókòó lórí rẹ̀. Ẹ jẹ́ kán fi búra, kán fi ogun Ọ̀jàlú kán fi búra, kán fi Tàpópó kán fi búra. Alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀, gbogbo tí ń jó òòṣà tó Ògbómọ̀ṣọ́ bá ń lò tó fi ń jó Ògbómọ̀ṣọ́, kí wọ́n fi búra wípé wọn ò gba nǹkan lórí ìrìn yìí. Ṣé wọn máa halẹ̀ ńgbà náà débi pé ńgbà náà gàrí nínú wọn táwọn míì sọ pé sọ fún lọ́ba níkà èyí tí ń sọ náà ti tó, èyí tí ń sọ náà ti ṣe kéré, kán pariwo kiri nígbà náà. Má sọ̀rọ̀ mọ́ ti lọ́ba níkà, ọjọ́ rẹ̀ ti pẹ́. I remain resolute. Tí mo kọ̀ tí mi ò gbẹ́sẹ̀ kúrò ńbẹ̀ lórí pé kí òdodo kó lè bá fojú hàn lórí ìrìn yìí. Wọ́n wá ṣe nígbà náà nìyẹn. Ẹ jẹ́ kémi pẹ̀lú yín kájọ wá gbà wípé òkè náà a ti ṣe àṣìṣe. Kò sí tó burú jù gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀kan nínú àwọn èèyàn atọ́sọ lórí fídíò tó ń tẹ́ gbọ́ kọjá. Ọjọ́ kan ṣoṣo níbàjẹ́ mọ́. Níjọ́ tó máa sọ pé lágbájá àṣewọ̀ lọ bá adé tó bá adé yóò mọ̀ ṣé dà. Ebu ọjọ́ kan ni a ó ti kúrò níbi tá a wà yìí. Pé àwọn kan sọ pé àwa la gbé débẹ̀ o. Mo gbọ́yùn náà nínú some of our voice notes táwọn ẹlòmíín sọ tí mi ò ní access láti pé kí n gbé jáde síbí, tí mo gbé jáde níbi títọ̀ ọ̀hún. Ẹ má worry, ẹ ó gbọ́ níparí fídíò yìí. Ẹ má wò pé bá mo tún dánu ní irọ́ ló ń pa. Ẹ ó tún gbá àwọn voice note míì tó tún jáde lẹ́yìn àwọn títọ̀ ọ̀hún. Táwọn kan sọ pé àwọn kan o, àwa làwa gbé débẹ̀, tàbá gbé débẹ̀ tó báyìí tó ń ṣe mọ́, àwọn kó lẹ́yìn rẹ̀ ni, àwọn ṣe ni, àwọn ọmọ ni. Báwọn gbé débẹ̀ tán sí wọ́n lè padà lẹ́yìn rẹ̀ tí wọ́n bá wọn láwọn padà lẹ́yìn rẹ̀ gan sómi. Èmi rẹ̀ tó gbé kò mí lójú nígbà tá ń fi fọ ọ̀rọ̀ Yunusa tá ń fi fà lójú méjèèjì gidi gan. Tó sọ pé ẹsẹ̀ ìgbọ́lọ́ba ní káàtẹ̀ ní kó dákẹ́ lóhùn ọ̀dákẹ́. Àwọn ṣeéṣe àwa mọ̀ la fi wá join rẹ̀, tàbá wá join rẹ̀, tàbá kó lẹ́yìn rẹ̀, tàbá lọ rí pawápọ̀ pẹ̀lú Yunusa sórò pé òun lè dá wa mú ni. Kì í ṣe pé ó sọ lẹ́yìn, ó confront mi báyìí ló sọ fún mi lójú mi. Àwọn tó ń sọ pé àwọn jàǹgbara fún Ògbómọ̀ṣọ́ ni ẹ rí wọn lé rédíò, ẹ rí wọn lé tẹlifíṣàn, ẹ rí wọn lórí social media. Wọ́n á mọ̀ pé ra wọn ní ìka wọn tí wọn ò torí abẹ́rẹ́. It's gone. Ọ̀rọ̀ pé mo tẹ̀ fi mi fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún any goddamn idiot mọ́.
ẹ sì mọ ìgbà tẹ́ ẹ ti mọ sọ pé lọ́ba ní kàkà mọ́ sọ̀rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́lẹ̀ pé wọ́n jọ mọ́ sọ yẹn lórí ewu bridge tó wà láàrin pẹ̀lú mo ti fi bridge sí láàrin mi pẹ̀lú yín ìyẹn mélòó ni mò ń pè mọ́ èèyàn mélòó mi rẹ̀ jọ sọ̀rọ̀ mọ́. I don't have that time because when I started it on my own and I know what I'm seeing and I know what I'm saying and I know what I'm going to pass through. I feel it. I never get disturbed. Àfihàn kúnjọ ni ẹgbẹ́ ńgbà tẹ wá dé náà ní kíní ẹwà tó wá worst sí nígbà tí wọn ò tí dé Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum was a very strong hold. Everybody was just afraid. Wọ́n dé báyìí nínú àwọn lágbẹ́yà ti dọ́dọ̀ wà bí ìgbà tá a ṣe lólóṣèlú ni wọ́n á dé wọ́n fẹ́ mọ dictate fáwọn èèyàn ẹ má sọ̀rọ̀ báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí wọ́n kóra wọn jọ gbogbo ẹgbẹ́ tẹ dálẹ̀ ní ìsìn ìkíní kan gbọ́gba níyì ni bọ́ba ṣe kíní kan ní ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ni tọ́ba làṣẹ ni Muslim rights. Yes, everybody gbogbo ẹ jáde ní ìsìn kẹsàn-án pẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí tọ́wà lẹ́yìn. Where are you? Àwọn alábòsí tó ẹgbẹ́ kẹ́kàn mọ́ lọ́kẹ́ mọ́ gbà kankan kẹ́ mọ́ gba sẹ̀móvìtà kẹ́ mọ́ gba ráìsì kálẹ̀ káàkiri kẹ́ mọ́ pé káàkiri ilẹ̀ mọ́ láàrin ara yín. Eléwo nínú yín ló ti sọ̀rọ̀ lórí nǹkan tí ń lọ lórí ọ̀rọ̀ ìlú yìí. Ẹ jáde ẹ sọ̀rọ̀ náà. Ẹ kóra yín jọ ẹ wá kóra yín sójú kan náà. Ẹ ń fọ́ ẹgbẹ́ kálẹ̀ káàkiri ẹ fọ́ ẹgbẹ́ ilé ẹ fọ́ ẹgbẹ́ ilé ẹ fọ́ ẹgbẹ́ ilé ẹ tún ṣe títí ẹ tún lọ rèé fọ́ Special Committee on Islamic Affairs. Àwọn ọ̀tí ẹ̀mọ̀ ẹgbẹ́ fún àwọn o àwọn kan bá ti wọ́n lọ ni ìgbàta ní Special Committee on Islamic Affairs tẹ́wọ́n tó ẹ̀sẹ̀ tí wọ́n lọ sí ìkíní kan Muslim Ummah of Ògbómọ̀ṣọ́ kí ló wá ṣe Muslim Ummah òun kí lẹ bá jáde bẹ̀ kí lẹ bá jáde pẹ̀lú Muslim Ummah tẹ bá jáde gbogbo ẹgbẹ́lẹ́gbẹ́ tó wà l'Ógbómọ̀ṣọ́ ni mò ń kọ́ ni mò ń ṣe kíní ni mò ń challenge. No, I dread, I don't fear anything. I'm a warrior. Gbogbo nǹkan báyìí kò bà mí lẹ́rù. Ẹgbẹ́ tí wọ́n bá lè rántí orúkọ rẹ̀ gbogbo yín ni mò ń bi léèrè ni mò ń challenge yín. Ẹ jáde ní ìsẹ́ lórí gbé publication kan jáde fún wa látijọ́ tẹ̀ ti dẹ́gbẹ́lẹ̀ tẹ́ fi defend kábíyèsí. Tẹ́ fi defend àpèrè. Tẹ́ fi defend ọ̀rọ̀ ẹ̀sìn. Muslim rights. Torí rẹ̀ lẹ́ fi fọ́ Justice Forum tẹ́lẹ̀ fẹ́ fọ́ Justice Forum ọ̀dẹ̀ fọ́ ó tún lágbára sí ni ẹ jáde kẹ́ sọ fún wa pé nǹkan tẹ́ ṣe nìyí. I'm challenging you everybody there. Ẹ jáde kẹ́ pé láti yọ tẹ́ ti lọ ló jẹ́ kí n dákẹ́ lọ mo fẹ́ dákẹ́ lọ nítorí pé irọ́ tẹ́ ń pa fáwọn èèyàn lọ́ba níkà ni ó ti jẹ́ kíkí ni ó ti sẹ́tù kódà àwọn ọ̀gá wa ti fẹ́ ṣe nǹkan tí lọ́ba níkà ti ń sọ̀rọ̀ ni ọ̀gá ti parí ọ̀rọ̀ ìjẹta ni wọ́n bá wa sọ̀rọ̀ níjẹrin pẹ̀lú Tinubu náà jọ ń sọ̀rọ̀ níjẹfà pẹ̀lú kiri wọ́n jọ ń sọ̀rọ̀ tán parọ́ orí burúkú kálẹ̀ káàkiri ní ìsìn lọ́ba níkà sọ̀rọ̀ for a very long time nínú Justice Forum kí lẹ ṣe jáde kí lẹ mú jáde lẹ́yìn kẹ́ lọ rí mọ́ pé káàdì kálẹ̀ káàkiri happy birthday kẹ́ mọ́ celebrate birthday kálẹ̀ káàkiri nígbà tẹ́ ẹ ti ṣiyàn sáwọn èèyàn sí birthday ẹ wá ní radio station ní platform ẹ fẹ́ máa fi make owó àwọn ẹlòmíì tí wọn ò ní ẹ̀mí àti lè kóyàn méjì mẹ́ta jọ ẹ wá lọ rí kó gba àwọn tó wà ní Justice ẹ wá lọ rí kó sínú platform yìí ẹ búra pẹ̀lú orúkọ Ọlọ́run bá pé àwọn tó wà lọ́dọ̀ yín fínú fẹ́ dọ̀ wá sọ́dọ̀ yín ni aláìníròónú kan bẹ nínú yín bẹ́ẹ̀ tó lọ rí kọ́ ẹ lọ́dẹ máa evacuate gbogbo wọn kẹ́ wọn kó wọn wá ó lè wọn rádaràda. You know what that means? Evacuating is stealing. Ẹ lọ máa evacuate wọn wá kẹ́ mọ́ kó wọn wá ẹ wá lọ rí evacuate àwọn èèyàn níṣẹ́ wọn kó wọn àwọn tí ò lè sọ̀rọ̀ ní wọ́n lọ sọ̀rọ̀ wọn lọ rí rojọ́ ẹ wọ́n ń pàtẹ́wọ́ fúnra yẹn ẹ̀rọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tẹ́ wá rí sọ ní ìsinsẹ́ fi gbàdúlẹ̀ wọn pé kí n mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kí n mọ́ sọ̀rọ̀ nípa kí ni nǹkan tẹ́ ń sọ tẹ́ fi ń dà lúrú tí wọ́n ń pè yín ní nǹkan ẹ wọ́n ń sáré pé kẹ́ lọ rè ní ground l'Ógbómọ̀ṣọ́ kẹ́ lọ rè ní ground láàfin ẹ wọ́n ń bú àfin irú rẹ̀ náà lẹ́sẹ̀ tó fi ń búya lóde ṣé kí èso ló yé àfin ni high chief nínú àwọn afọbajẹ wọ́n mú jẹ tí lọ́ba níkà tí ó tó nǹkan kẹlẹ́ mọ̀ pariwo kálẹ̀ káàkiri ẹ sì lẹ́yìn ṣetọba ẹ gbé jáde ní ìsìnkẹ́ sọ fún pé nǹkan tẹ́ ṣe nìyí ṣé nígbà tẹ́ ti dá ẹgbẹ́ ńlẹ̀ sí òun ti bú kábíyèsí ṣé nígbà tẹ́ ti dá ẹgbẹ́ yẹn lẹ̀ ní ìsìn ṣé Yúnúsò ti kọlù wá nílùú tọ́ba làṣẹ o tọ́ba làṣẹ tọ́ba làṣẹ o àwọn ní tọ́ba o tánjọ́ ẹ̀yin dà
gbogbo nǹkan yẹn bí ẹgbẹ́ bí cooperative bí nǹkan mi bẹ́ẹ̀ ṣe ń bá kálẹ̀ káàkiri nìyẹn. Lágbájá alága tàmọ̀dù ní kíní èdò náà fún wa ẹ fún lágbájá mọ́ fún làkàṣègbè sitting allowance. The problem we are having the whole world ni mo ń sọ fún wa mùsùlùmí ò gbọ́n sọ ni ẹsẹ̀ lomi. Tó bá fẹ́ dàbí rọ mi ò yọ ẹnu sọ fẹ́ni kankan mo ti gẹ́gẹ́ bí bàbá ti sọ ni Àṣàkẹ́ ni ti gétì mi lọ láti last year ní ti tèmi. Àṣàkẹ́ ti gétì mi lọ mo ti dá sóbò sójú mo sọ fún yín I don't have a friend among you anymore longer. Gbogbo ẹni tí mo pè lọ́rẹ̀ nínú gbogbo yín ọ̀dàlẹ̀ níyín mo ti sọ níyín pátápátá ọ̀dàlẹ̀ burúkú níyín alábòsí ayé alábòsí ọ̀run níyín. Don't call me your friend, greet me as human. Salamu alaikum wa alaikum sa ọ̀rẹ́ mi gbàgbé ẹ̀ kò dénú mi I will not take you there. I can see what is going on within this struggle. Gbogbo àwọn tó pera lọ́rẹ̀ mi pátápátá ni bàbá pàdé palábòsí ni wọ́n. Bàbá lọ́ba níkà ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yín bàbá lọ́ba níkà ó sì níbi tó gbé ti ń bá mi sọ̀rọ̀ yẹn náà ló sì ti gbé ti ń pa irọ́. Kì í ṣe ẹlòmíì o kì í ṣe pé ẹlòmíì the Muslims kẹ́yìn rádaràdà tẹ́ ẹ wá mọ kankan tẹ́ ẹ wá blọ́ọ̀kì gálẹ̀ káàkiri tó yẹ kí wọ́n ti fún yín ní tọ́rọ́ kọ́bọ̀ kan níbì kan ẹ wá fi rí pé the only thing tẹ́lẹ̀ sí bàbá lọ́ba níkà ẹ jẹ́ kó gun omi àbórí yín dàrú ni ayé ń ṣe yín ni ẹ lọ rí báwọn tàn kẹ́ bí wọ́n lè pé nǹkan tán dálẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ sí wọ́n lè ṣe ṣé torí pé ẹ kàn fẹ́ ṣe kọ́ńtẹ́ǹtì kan tẹ́ bá ṣe tán tẹ́ bá ti pa ẹ̀rẹ̀ kẹ́ tó ṣe ní kẹ́mọ́ how much will it give you? Will you sustain you for life? Gbogbo ẹ̀yin content creator yẹn náà mo tún challenge yín l'Ógbómọ̀ṣọ́ kí ni nǹkan tẹ́jú ṣe ní ìsìn láti fi defend kábíyèsí ẹ ṣe fídíò ẹ ṣe anything tẹ́ bá fẹ́ ṣe ẹ má gbé fọ́tò kábíyèsí sí ẹ má gbé fọ́tò anybody sí ẹ sọ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ débi pé káwọn èèyàn sì máa rí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ kí sì máa rí kábíyèsí lójú báyìí kí ọ̀rọ̀ kábíyèsí ni lágbájá ń sọ yìí. What did you know about him? What did you know about the land? Kí lẹ́mọ̀ tí ń lọ nílùú ebi lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà lẹ́mọ̀ gbọ́rọ̀ lé lórí. I was just watching a video láàrin òru so sympathetic ó ń ká mi lára ọlọ́ka ẹ wo documentary tí wọ́n ṣe within a very short period tí wọ́n ṣe documentary lórí kinní kan ẹ̀yàn kan wá sọ̀rọ̀ lórí ọlọ́ka fídíò ẹyọ kan sọ pé gbogbo ẹ̀yin bloggers yẹn pátápátá lẹ́pin share ẹ̀yin blogger gbogbo yín pátápátá fídíò ẹyọ kan ṣoṣo ìní gbogbo yín pín lera yín lọ́wọ́ fídíò ẹyọ kan ẹ̀ ń kọ́pì títẹ́lẹ̀ ní kálukú náà fi ń ṣe kọ́ńtẹ́ǹtì tí ẹ gbà wá o àǹtí ń kú lọ lọ́lọ́ka o ẹ sọ fún wọn kán bá wà kó ju yẹn lọ. What have you gone out there to go and do? Ẹ fẹ́ prank ẹ ò rí prank ṣe ẹ fẹ́ ṣe commentary ẹ fẹ́ ṣe documentary ẹ rí documentary ṣe ẹ fẹ́ advertise ẹ rí advertisement ṣe ẹ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ fẹ́ analyse lórí nǹkan tí ń lọ nílùú ẹ rí analysis kankan ṣe lórí nǹkan tó wà nílẹ̀ ẹ fẹ́ ṣe findings lórí nǹkan tó wà gbogbo nǹkan báyẹn tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ you have to get your own plans on ground on what you want to do about your land and you are not going to get distracted. Gbogbo yóò mọ̀ sọ pé tó bá yẹ kọ́rọ̀ báyìí lẹ bá fẹ́ wádìí o ẹ jẹ́ ká lọ rí gbọ́ ẹ jẹ́ ká lọ wo fídíò lágbájá á bá ọ̀rọ̀ báyìí níbẹ̀ ó yẹ kọ́rọ̀ kan tẹ́nìkan bá ti sọ ní gbogbo yóò àmọ́ ìgbélé mọ̀ ìgbé kálẹ̀ káàkiri ẹ wá délẹ̀ ní ìṣẹ́ wá fi ìpè lọ́ba níkàlẹ̀ lẹ́fẹ́ fi mix ní gbàgbé tẹ́ ṣe fún mi láyé lọ́rùn because I did not expect it because the least person I can ever expect pé number one a ó tẹ̀ rí nínú tó pé àmọ̀ dúpẹ́ fún bàbá yìí o gbogbo bó ti ṣe ń ṣe yìí kò sí nǹkan kan láti fi tackle Christianity kò ṣe kankan láti fi takò kábíyèsí kò ṣe kankan láti pé ó tẹ̀ ń support àwọn mùsùlùmí ni pé wọ́n ṣe dá wọn ò ṣe dá ọ wà pẹ̀lú wọn pé bàbá yìí ò ṣe bẹ́ẹ̀ kò ṣe yẹn ẹ wá fi pé kan just ẹ̀ẹ́nu lábọ̀ rẹ̀ ò ní lábọ̀ rẹ̀ a máa fún yín lówó láti pé kẹlọ́ rí ṣe nǹkan tẹ̀ ṣe yẹn ni ẹni tó ń ran yín níṣẹ́ nǹkan náà yóò padà ya wèrè kan yìí ni I'm telling you wèrè náà fi ń wo wèrè. If that is the only thing I can use that making fi gbára mi lẹ̀ lọ́wọ́ yín màá mọ̀ wọ́n yín lépè màá sì mọ̀ ṣàdúrà fáwọn tó ṣe dáadáa fún mi. N tí kálukú bá ní ọ̀nà ń tẹ́ nílẹ̀ yín náà yẹn mi ló sì máa ná nǹkan tí mo ní fún yín. Mo fẹ́ kẹ́ ẹ mọ ṣẹ́ ìpè yẹn fẹ́mi náà káwo ti tẹni tí ó ṣẹ́. Àwọn àfáà náà tẹ́ mọ tẹ́lẹ̀ kálẹ̀ káàkiri náà ni pé ìbúra bí èpè ẹni tí ó ṣẹ́ tí ó rù ẹni tó bá rẹ́ jẹ bó ṣe mọ yá sí. ní oní meeting ṣe pẹ̀lú anybody o àtijọ́ tó di pé mo ní sọ fún pé I don't sit down to discuss anything with anybody again torí pé mo ti rí Ògbómọ̀ṣọ́ dáadáa I don't sit down with them. Reverend Niyi is a very good example
ebe ẹjọ́ wọlé lọ́dẹ ṣe meeting pẹ̀lú wọn ni at the end of the day nígbà tẹ́jọ ṣe meeting pẹ̀lú wọn lórí bí Ògbómọ̀ṣọ́ ó sì lọ síwájú ibùlẹ̀ padà jáde sí tẹ́ padà bẹ̀rẹ̀ sí mọ́ sọ lórí social media. Àbájáde meeting yẹn ní ìsinsẹ́ ẹtì rí nǹkan kan sọ inside newspaper ọlọ́run bá yóò inside online news ọlọ́run bá kò ní bank kankan wọn jẹ́. He was the person that have wrote this thing comprehensively. Mo translate kí ní ẹ̀ sí Yorùbá mo retí pé kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé ìwọ̀n tó tún ṣe l'Ógbómọ̀ṣọ́ àtúgbà mọ́ wọn lọ́wọ́ ẹ má jẹ́ ká gbà mọ́ wọn lọ́wọ́ bọ́yẹ́ ìhun gan tó bá ti ẹ̀ka wọ́n lè tú sí Yorùbá káwọn èèyàn ó lè bá àmọ́ṣẹ́ ribiribi tí Reverend Niyi tó ń ṣe lábẹ́nú lórí àti wà àláfíà sí Ògbómọ̀ṣọ́. Wọ́n sì lọ́ọ́ fi kíní wọ́n sì fi bà Reverend Niyi lórúkọ jẹ́. Even lọ́dọ̀ tí wọ́n bàjẹ́ nọ́tọ̀ tí gbàtà jókòó lókè ìdájọ́ sọ́kọ́ yìí plan mi ni ẹ̀yin tẹ́ jẹ́ bloggers nílùú Ògbómọ̀ṣọ́ ẹ kóra yín jọ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ọba gbó láti fẹ́ sọ̀rọ̀ development nílùú Ògbómọ̀ṣọ́ àgbéga láàmọ̀ sọ bí ọba ti ń sọ education kílẹ̀ yọ ọmọ sọ pé kíni àmọ́ kẹ́ jókòó kẹ́ mọ búra yín kẹ́ mọ ṣe kíni àwọn ọ̀fẹ́ lójú ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí mọ kí inú sàní mẹ́sàn mẹ́wàá lójú ibẹ̀ náà ti ń ké Olúgbọ́n lójú ibẹ̀ náà ti ń ké òun pẹ̀tù ẹsẹ̀ lẹ́wọ̀n àlàáfíà nílùú and these are the people tẹ́ mọ̀ kí wọ́n gbógun ti Kábíyèsí. The next video tí ó jáde níjọ́ kejì báyìí ni hí lọ́ba níkà bí yẹn bá ń dàgbé yẹn mọ́ yóò gún jà ní ẹ jẹ́ kó gun mi a full at 40 èmi Bob I'm waxing stronger. I'm more than 60, 67, about to, and I'm waxing stronger. This is where I retired. I retired in talking about my land. No, they started to defend it. I got my I do my things online. And the little things that comes in, I appreciate Almighty Allah. I appreciate Almighty Allah. Danta tatiku now. Aminu danta tatiku. My trillions to feel less alone. Talorenti money is with the money and with everything that he has at the doors. Talorenti money. You stand a very good opportunity. Wọ́n á tún wá lórí gbẹ̀yìn bloggers kan dìde lábẹ́nú láti pé fẹ́ dìde láti fẹ́ blackmail Kábíyèsí. Ẹ̀yin èèyàn mo ti ń sọ fún yín lẹ̀ o. Ẹ lọ rí kọ́déètì ọjọ́ òní lẹ̀. Ǹjọ́ tọ́rọ̀ yẹn bá jáde ẹ ó padà sọ pé mi Zubairu Muhammed Taofeek lọ́ba ní ká ti sọ fún yín lẹ̀. Ẹ̀bùn Ọlọ́run ọba ni. Mi ò kí ń woṣẹ́ fẹ́ nìkankan. Mi ò ṣe ń woṣẹ́ lórí ìrìn yìí. Ẹ̀bùn Ọlọ́run ọba ni. Where I am Ọlọ́run gbé wá bá mi. Ọlọ́run reveal ẹ̀ fún mi. Yóò máa ń wèèyàn sọ fún mi. Revelation náà nìyẹn. Tí wọ́n fi reveal pé nǹkan tí mò ń ṣe yìí o ní tó ń ṣẹlẹ̀ ní tó ń ṣẹlẹ̀ ní. Mo fẹ́ kẹ́ lórí mọ́ kí ni ẹ̀ dáadáa wípé Almighty Allah has always been with me lórí nǹkan tí mò ń ṣe. Ṣé kò tiẹ̀ tó kẹ́ lè mọ̀ ní sọ́pọ̀lọ́ yín sùn lọ ni àtọmọdé àtàgbà yín sọ́pọ̀lọ́ yín sọ sùn lọ ni ṣé kò tó ikẹ́ ẹ̀ tiẹ̀ ronú wò ni pé where is this guy getting all this thing from? 24/7 ni mo fi ronú ìlú Ògbómọ̀ṣọ́. 24 I sleep. I give myself rest. Mo ní time fúnra mi. Ìgbà tó bá yẹ kí n mú mi máa mú mi. Ìgbà tó bá yẹ kí n sùn máa sùn. Wọ́n bá ti pẹ́ lórí ìjòkó yóò ti warn mi pé mo ti pẹ́ lórí ìjòkó kí n jáde kí n sìn. Mo ti sẹ́tẹ̀. Because this is the time for me to take care of my own health. I'm doing it. I'm really doing it. Because I talk a lot. I'm a motivational speaker. Ṣé torí pé mo Adétọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni àwa rí mi ẹ wá rí lọ́ba níkà yìí ẹ wá fi pé that you can just wake up and just say anything you want to say. Mo ní mi ò kàwé àbí bloody idiot. Mo bá jẹ́ ní mi ò kàwé ọ̀wọ́n mò ń jẹ́ ṣe ìgbẹ́ ṣé kò jẹ́ ẹ̀kọ́ tẹ̀ mọ́ pé mo bóbó orí burúkú rẹ̀ ni bí láti pé kò pera rẹ̀ ní nǹkan ni. Àwọn tó ń pera wọn ní nǹkan nínú gbogbo wọn ṣé wọ́n lè jáde kẹ́mi pẹ̀lú wọn kájọ ẹ jẹ́ kájọ jókòó 2 good hours kán mọ́ interview wa lóyìnbó ká mọ́ fi Yorùbá kan. Tàbá sì fẹ́ mọ́ sọ Yorùbá ká mọ́ sọ Yorùbá ká mọ́ fún òyìnbó. Ká sì wá máa make analysis lórí ọ̀rọ̀ Nàìjíríà lórí ká mọ́ sọ fún ọmọ fẹ́ anybody ní topic tàbá ti dé báyìí kankan gbé topic kalẹ̀ ẹni sí. Topic tá a fẹ́ sọ ní lágbàáyé kí lẹ mọ̀ nípa rẹ̀ kí lẹ lè sọ nípa ẹ̀. It's a gift. You look upon some other people pé kí ni lágbájá ṣe tó fi débi tó dé yìí. Then you gain from it. Ẹ wọ́n á fi pé kẹ́ ẹ máa ṣe bàjẹ́ ìlú kẹ́ ẹ máa búyàn ká kẹ́ ẹ máa ṣe kíní kan lẹ́ fún ìpinnu kẹta ẹ̀ lè ṣe láti pé kẹ́ ẹ ò ní lábọ̀ rẹ̀. Now àwọn ọmọ ilé ọba wọ́n lajúlẹ̀ báyìí
tí kábíyèsí ń ṣe mítìn pẹ̀lú wọn láàfin tí wọ́n sọ pé tó bá dìgbà báyìí wọ́n fẹ́ lọ rèé ti mosque láti pé kí àlàáfíà kó lè bá jọba. Níbẹ̀ náà tó ti rí nínú wọn náà tó ti ń tẹ́kìsì Yunusa tó ti ń sọ wọn pé tí wọ́n ní wọ́n bọ̀ wá ti mọ́sálásí o, ẹ ti lọ rí gbé injunction. Gbogbo orú nǹkan tẹ́lẹ̀ tí bàbá burú mọ́kù tẹ́lẹ̀ tán sọ yẹn is not new thing. Èyí tán sọ jáde lẹ́ẹ̀rí èyí tí wọ́n ṣe lẹ́yìn worst jù báyẹn lọ lórí ọ̀rọ̀ ìlú. Èyí tán ṣe jáde nínú tán ṣe jáde ó worst jù báyẹn lọ lórí ọ̀rọ̀ ìlú. A kàn fi wọ́n lẹ̀ pẹ̀lú àwọn ẹni pé ká mọ̀ wọ́n níran, but àwọn èèyàn wọn tó tún ní ká lọ rí mọ́ gbé fídíò jáde wọ́n kàn tó fi ṣàkóbá fún wọn ní kí là ń ti ń pè damage control ni wọ́n fẹ́ ṣe, but they are adding more to the damage. Mo rí control, mo lè ever rí bí control rẹ̀. Àwọn tó wá involve pọ̀ torí ìjẹkújẹ. I can say it loudly, mo lè lè fọ́ sọ̀yà rẹ̀ ní anywhere. Special Committee on Islamic Affairs wọ́n mọ̀ nípa ráúdì orí burúkú tí wọ́n lè yìí. Àwọn sáré kílù ọmọ bàjẹ́ kílù ọmọ bàjẹ́ kílù ọmọ àárín wa pẹ̀lú lágbájá kọ́ mọ́ bàjẹ́ àárín wa pẹ̀lú lágbájá kọ́ mọ́ bàjẹ́ in lọ́rọ̀ wọ́n fi débi tó dé ìkí sí pé wọ́n ní plan against ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá. Kìí sí pé bóyá wọ́n support Yunusa, wọ́n support anybody tó bá sáti wá pé nítorí Ògbómọ̀ṣọ́ ni. They are ready to use their wealth and they are doing it láti pé kán fi lè propagate Islam, láti lè support Islam. That is it. Ẹ̀yin ẹgbẹ́ yòókù ńkọ́? Ẹgbẹ́ yòókù tí mo mean kìí ṣe pé ẹgbẹ́lẹ́gbẹ́ lásán nìkan ò tẹ́ mọ́ wọn mi ní OMC àwọn nà kọ́míọ̀ mi kankan pátápátá tẹ́ tán kóra wọn kálẹ̀ káàkiri yẹn. Tẹ́ mọ́ gbogbo wọn. All these Islamic groups are making money from what is on ground. They are cashing out. Tí wọ́n bá ti fi ra mọ́tò tí wọ́n bá ti fi ra lé ní but ó ń gbọ́ bùkátà nù lé wọn. Ó ń gbọ́ bùkátà inú ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ígà lórí pé torí pé báyá wọ́n lè rán mi ní Mẹ́kà, wọ́n lè rán mi ní Mẹ́kà, wọ́n lè rán mi ní Mẹ́kà ló dúró dè tán fi kó bá lu Ògbómọ̀ṣọ́ tó fi dé báyìí. Lágbájá mọ̀ rán yàn Mẹ́kà, tá bá ṣe tiẹ̀ yóò rán mi Mẹ́kà, tá bá ṣe bàtẹ̀ yóò rán ní Mẹ́kà. Ní gbogbo ilẹ̀ lọ rí jókòó ti tẹ̀ fi bọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ débi tẹ̀ bá dé yìí. Ẹmọ̀ kọ́lọ̀ ọba ní mọ́ sórí rẹ̀ ni. Nígbàtí gbogbo ètò àti gang of tẹ́lọ̀ rí báwọn tọ̀ náà tẹ́ni gbogbo wọn ṣe sí lọ́ba níkà ṣubú, lọ́ba níkà mọ̀ ṣubú. Ẹ̀yin tẹ́wà pẹ̀lú lọ́ba níkà tẹ́ sá fún lọ́ba níkà nísì àti padà sọ́dọ̀ lọ́ba níkà nísì ti dògbò fún yín nísì. Àjórẹ́yìn lẹ́mọ̀ jó lọ pẹ̀lú ògo Ọlọ́run. Because I stood by the truth and I remain by the truth and I will never change from the truth. Ẹni mi kan bẹ kọ́nà ọba kọ́ wa mi ṣe dáadáa fún wọn wà l'Amẹ́ríkà. Gbogbo ìgbà tẹ́mi rẹ̀ bá ti tó bá ti pín tẹ́mi rẹ̀ bá jọ sọ̀rọ̀ báyìí tó bá fẹ́ mọ́ sọ̀rọ̀ báyìí pé do you know what is God? He's a Christian. Ibi tí a ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní ẹ abágbà lọ́mọkẹ́. God is truth and that is why you are where you are now. You are always saying the truth and God will never forsake you. Ẹ̀yin bloggers Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ ẹnu yín àti ọwọ́ yín gbé kúrò lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́bà mọ́ tẹ́fẹ́ sọ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ imamship. Mo ní kẹ́ mọ́ sọ̀rọ̀ mi nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ imamship ẹgbẹ́ ẹnu yín ẹgbẹ́ kúrò ńbẹ̀. Ẹgbẹ́ ẹnu yín latest one tí Yunusa bá sọ tí ò dáa tẹ́ bá ṣetán láti àtàkẹ́ tó bá sọ tó dáa tẹ́ bá fi tán láti fẹ́ praise ẹkùnkùn ti sọ́ra yín di kò lọ́tún kò lósì náà already. So nobody is going to blame you for what you are doing torí pé ọ̀kan nínú yín ní sọ fún wa wípé òun rí nínú wa tó yẹ pé bí n tẹ́ ń gba palliative lọ́dọ̀ Yunusa náà ní sì tún gbà lọ́dọ̀ àwọn ní tún gbà káàkiri. Ẹ̀yin náà lè ń túra yín bẹ́ẹ̀ tẹ́ túra yín èyí ó ṣe fídíò láàárọ̀ yóò kí Yunusa bàbá wa PhD bàbá tí ò sírú wọn mọ́ bàbá tí ò ṣe kíní kan mọ́ tó sì mọ̀ pọ́ta kábíyèsí ni tó ṣe fídíò yẹn jáde tó bá wá di ijọ́ kejì bàbá orúmọ gẹ̀gẹ̀ bàbá tó ga tó síngbọnlẹ̀ tẹ́ bá rí bàtà wọn coded ni tẹ́ bá rí kíní kan ní tí ọmọ wí who are you really fooling? Who are you fooling?
gbogbo ń tẹ́ ṣe náà ibi torí credit carnival ní sẹ́bẹ̀ ti gba gbogbo ń tẹ́ fẹ́ gbà ní credit carnival ṣẹ́ ti ná tàbí ti nà tán sójú yìí ò ti wálẹ̀ ń tẹ́ gbà ọ̀rá fóònù fún yín o gbogbo ìbàjẹ́ tẹ́ ṣe àti tẹ́ ṣe kọ̀yìn sí kábíyèsí ọ̀rá fóònù fún yín. ọ̀rọ̀ Yunusa pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ tó bá lọ tán aṣọ tó sọ ni torí pé nígbà tí Yunusa bá lọ tán a ó padà tún wá ṣe àwọn àtúnṣe kan lórí àwọn nǹkan tó ń pera wọn lólóyè ẹ̀sìn tó jẹ́ pé wọ́n fi ń pawó ni a ó padà tún wá sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń gba oyè ìlú tó jẹ́ pé wọ́n fi ń ṣàbòsí fìlú ni tó jẹ́ pé gbogbo orí eléyìí gazette ó jáde káàkiri lórí gbogbo bọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ ó tó ká ṣe ìdúnú ká ronú ni Ọlọ́run fún wa ní somebody like Gandhi bàbá wa Gandhi Ògúnmọ̀ Gẹ̀gẹ̀ tó ń wá progress fún ìlú wa tó ń wá lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ ò tó wá tó ti change àwọn tán ṣaburú kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ti ṣaburú kalẹ̀ kalẹ̀ tó yẹ pé wọ́n rí nǹkan gidi kan ṣe kalẹ̀ fáwọn ọmọ wọ́n tún lọ wọ́n tún wà lọ́wọ́ wọ́n tún ṣaburú lọ ni àwọn ò ṣe nǹkan gidi kalẹ̀ tó ìfẹ́ ṣe nǹkan gidi àwọn onígbà kò ṣe nǹkan gidi ẹ̀yin lẹ òyà ní dúró rí dáadáa ṣé wọ́n ló kù mọ́ gbẹ̀yìn wo mọ́ wẹ̀yìn wẹ́ mọ́ wẹ̀yìn wo báyìí tẹ́ mọ́ sunkún bí tó máa sí yín sí tó máa gbé yín sí. So for you bloggers, go and check very well àwọn tó jẹ́ problem lórí Ògbómọ̀ṣọ́ lẹ ti bẹ̀rẹ̀ sí máa rí lọ́kọ̀ọ̀kan tán jáde yẹn ẹ lọ sọ̀rọ̀ lórí fídíò yẹn ẹ sọ̀rọ̀ lórí ọlọ́ka ẹ lọ rí sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ lọ make analysis lórí rẹ̀ tẹ́ bá rí fídíò tó ń sìn pé mo lè sẹ́ndì ẹ pè mí máa sẹ́ndì àwọn fídíò sí yín mi ò fi sọ̀rọ̀ èyí ṣe fídíò bí tán pé ti pa àwọn èèyàn tẹ́ rí tán kan yà fọ́tò ìwé ara yìí àwọn fídíò bọ́ ṣe wọ̀lú àwọn ẹ̀ṣẹ̀ I can send it to you kẹ́ wo kẹ́ wá make àwọn analysis yín tẹ́ bá fẹ́ make lórí rẹ̀ aláàtì wọlé fún wa lórí ẹ̀ ibi blogger ẹgbẹ́ yín náà nínú orí pariwo pé wọ́n kidnap ẹnìkan tó ń sì kidnap wọn tó yẹ pé fake ni àbí blogger ẹgbẹ́ yín náà kọ́ ni kí lẹ rí sọ sí pé lágbájá kò yẹ kó mọ sọ báyìí because you must say the truth and nothing but the truth kí lẹ rí sí láti lè fake àwọn tí ń bọ̀ láti òde pé ẹ mọ́ wàá Ògbómọ̀ṣọ́ save o lest I forget wọ́n tún gbéwé kan jáde ní ìsìn tí wọ́n gbé jáde lórí Facebook náà lọ́rí èwò táwọn nìkan lọ́rí kọ lẹ́tà tán ni wọ́n fi ń threaten Yunusa pé wọ́n láwọn fẹ́ pa Yunusa gbogbo ẹni tẹ́ bá sorry ipé wọ́n láwọn fẹ́ pa Olúwatanná pé wọ́n ní wọ́n kàn ṣèwé yẹn pé kán wọ́n náà Olúwatanná ò tí ì bá ṣe bí àwọn náà àwọn ṣe kìnnìkan kankan lórí rẹ̀ ẹ trace àwọn tó bá ṣerú ìwé yẹn wọ́n ní wọ́n pera wọn ní Muslim concern kìnnìkan ẹ trace orúkọ àwọn ẹ wá wọn kan gbogbo ẹni tó bá ṣerú nǹkan bá ẹ deal pẹ̀lú ẹ̀. We are not there to threaten the life of each and every one of us. ẹni tí a bá rí kájọ sọ fúnra wa ni pé kíní yìí ọ̀dà kíní yìí dá tá a bá fẹ́ ṣàtúnṣe ká ṣàtúnṣe lórí rẹ̀ then we move on. ebe èèyàn ni Ibrahim Olúṣubú nínú gbogbo wàhálà tá à ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́ ni bọ̀bọ̀ tán pé ní Ibrahim Olúṣubú yìí ó jẹ́ kan nínú ẹni tó dá wàhálà Ògbómọ̀ṣọ́ lẹ́nà tó fi kún wàhálà Ògbómọ̀ṣọ́ gbogbo ẹnu ló fi sọ. I remember that night èmi Baba Ibrahim Sikiru Habibullah Imam Habibullah àti Osman àti Tatuni asátò kan bí àwa mẹ́jọ tó kó wa lọ sí Sábó tí díọ̀tì rẹ̀ lọ rí parọ́ fún wa pé lọ́yà lòun òun ló mú mi withdraw gbogbo àwọn lẹ́ẹ̀kan kọ́kọ́ fi bẹ̀rẹ̀ gíná àwọn lọ́yà Ògbómọ̀ṣọ́ ti ṣe tán láti pín in lọ́wọ́ àwa bí mẹ́wàá ni àwa bí mélòó àbúrò mi dẹ̀ ń wọ́nù mi gbà náà pé ẹ mọ́ ṣe yẹn ẹ mọ́ gbọ́rọ̀ sí rere ẹnìkan lẹ́yìn tí ń bá bọ́ ẹ mọ́ jẹ́ kẹ́nìkan wá dá kí eléyìí ọmọ ilé ọba ni Ògbómọ̀ṣọ́ ni Olúṣubú ẹ jẹ́ ká mú mọ́ra ẹ jẹ́ ká ṣe tá ṣe àṣẹ́rọ́ ni àṣẹ́kò ní nǹkan kan ṣe pẹ̀lú law àṣẹ political science ní kọ́ ní Zaria ní lọ fún ní Zaria débi kó fi lọ rẹ̀ fèsì àwọn àyímọ̀ tí fi ń kọmọ́ndì àṣìmí pé ọ̀rọ̀ tí ó sọ kọ́ dákẹ́ ọ̀rọ̀ tí ó sọ àṣìmí kílọ̀ ọ̀rọ̀ lọ́tẹ́ pé mọ́ dákẹ́ báyìí dá sọ́hùn kílọ̀ kà nínú ìwé tọ́sọ̀ pé kí mọ́ sọ̀rọ̀ ọmọ ṣe dáadáa fún àṣìmí táwọn ọmọ ń gbà náà ẹ̀yìn ìgbà náà kọ lẹ́tà tán ní ká mọ̀ bá ọ sí area commander a lọ sí area commander báyìí ó mísì ni a ò rí bá ṣe wọlé tá a fi lọ tá a fi jáde kó tó di pé àwọn èèyàn wa sọ pé ẹni tẹ́ mọ̀ pé lọ́yà àwọn làwọn mọ̀ rí tí ń lọ rí tọrọ owó lọ́wọ́ Bukola wọ́n jọ dó pẹ̀lú Bukola ni pé ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ mo ní ẹ̀fẹ́ gbàgbé ìgbà náà ní ọjọ́ kágbé inú kẹtì kàmí pẹ̀lú Bukola ń gbogbo táìmì ibi tá a dojúkọ lálá dojúkọ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà nìyẹn ó fẹ́ẹ̀kì ìlú
ó ní lọ́ọ̀yà lòun. Àwa dé ilé mi ibi tó pè lọ́fíìsì ọ̀hún, èmi mo ṣe wọ ọbẹ̀ mo ní this is nonsense. I'm not new to all these type of things. Àbúrò àtàlọ́wọ́ wà lóòrò ẹ̀yẹ mágàwá bàbá nígbà wọn bí yín ta ni wọ́n bí tẹ̀lé yín, ká tó bí yín ta ni wọ́n bí. Ó wá ń fọgbọ́n béèrè lineage ilé Ayélára lọ́wọ́ àwọn ọmọ ilé Ayélára nígbà náà wọ́n wá ń kọ́ lẹ́yìn gíní lineage yẹn lọ́ fẹ́ lọ rèé kọ́ láti bọ́ fẹ́ wá the right one láti pé kán lè bá fi counter èyí tán ti kọ́kọ́ gbé jáde tó ní ká mọ́ kọ́. Ibrahim Olúṣubú ni mò ń bá wí. Òun gbogbo tó ń lọ rí sọ kálẹ̀ káàkiri pé wọ́n lé mi láàfin. Kí ni mo ṣe tí wọ́n fi lé mi láàfin? Ibrahim Olúṣubú má ṣe bó ṣe yọ́ sún ni mo yọ́ gbọ́ mo forgive ẹni torí pé níbi tó gbé ti bẹ̀mí ààyè àṣẹ ló ti bẹ̀mí. Fíìlì ìdí l'Ógbómọ̀ṣọ́ ló ti dọ̀bálẹ̀ ló ti kí mi àjọ kírun ni. Ẹ̀dàkùn kí n mọ́ bínú bí gbogbo nǹkan ti ṣe rí nǹkan kan. No kò sí problem. But gbogbo time I still look at you as maybe you are still a practicing lawyer. Kẹ́ worú nǹkan tí wọ́n ti fojú Ògbómọ̀ṣọ́ rí ní nǹkan tá à ń ti ń lébọ̀ ẹ̀yin bloggers Ògbómọ̀ṣọ́ kẹ́ mọ́ gbọ́. Nígbà náà ló ní ká wá lọ rí ṣe account orúkọ mi orúkọ òun orúkọ nǹkan ká fi ṣe account káwọn èèyàn kan mọ̀ pa agitate so àwọn èèyàn mọ̀ fún wa lówó. Don't do it. Mi ò ní bá ń ṣe. Ibrahim Olúṣubú ni mo ń bá wí. Nínú ètí tó tún rọ ikọ̀ nùbọ̀lẹ̀ wáyé lọ́ba ní káwọn ti lé láàfin torí pé mo ṣe sùúrù fún gbogbo àwọn tán pèrè àwọn ní nǹkan nílùú àwọn aláàfin àwọn aláṣẹ kìíní mo ṣe sùúrù fún wọn bí ìgbà tó yẹ pé bàbá wọn ló ní ìlú náà ṣe mọ́ ṣe gbogbo tán bá fẹ́ ṣe tán bá fẹ́ lọ àwọn náà fẹ́ káwọn ọmọ lead tán bá tún lọ sí kóòtù náà àwọn náà mọ̀ gba list ta ní lọ ta ní ọlọ́ àwọn náà ṣáájú ta ló ti gbowó ta ní ò ti gbowó ta ló ti ní mìíràn àgbà ta ní ò ti rí mìíràn lórí kéèsì a ní kéèsì l'Ógbómọ̀ṣọ́ sober reflection ká jókòó ká mọ ronú lórí pé ẹjọ́ là mọ̀ ń bára wa ṣe wọ́n lọ rí mọ jókòó mọ sáré torí ìgbà tán fẹ́ lọ rí jẹ níbẹ̀ wọ́n á mọ̀ ṣe bí ìgbà tí wọ́n wá ń ṣe láwẹ́wà àwa gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ẹ mọ́ ṣe kíní láwẹ́wà mọ́. That is what he did at that time. Tó bá yẹ pé léyìn ni o kò lè ṣe ṣe. That is how all went off. Pẹ̀lú ẹ̀ ní èyí Ibrahim Olúṣubú yẹn. Bẹ́ẹ̀ náà lọ̀kan nínú àwọn èèyàn tó tún pè tó pera rẹ̀ ní nǹkan láàrin ara wa Ọlọ́run padà tó àṣírí gbogbo yín. Wọ́n tún padà lọ rí mú lọ́yà wá fún wa fún inú lọ́yà ní Ayélára à ń tàti bí yọ́mọ kọ̀mọ́ndì wa ẹ pàdé mi ní Ìlọrin màmá wá láti Èkó màmá sáré lọ sí Ìlọrin alọ́mọ ṣe mítìnì àṣebọ̀bọ̀ yìí àṣesámọ́jámọ́ rẹ̀ àṣe mẹ́sẹ́njà ní ọ́fíìsì ẹnìkan ọjọ́ tí mo fẹ́ yarí pé bọ̀bọ̀ yìí mi ò rò pé lọ́yà ni nílẹ̀ ni yìí ń sọ fún mi pé rárá òun pàdé rẹ̀ ẹni sàkà rẹ̀ mọ́lé ní sọ fún mi jọ́nà pé lọ́yà ni àgbàlagbà lọ́yà ni kódà wọ́n ti pàdé ní high court tó jìdé máa ti ṣe your lordship láwọn tí wọ́n pè pé lọ́yà ni ọmọ gidi ni òun dàmọ́ lónìí ẹ béèrè lọ rẹ̀ níbo ni ẹni tó pè lọ́yà yẹn níbo lọ́wọ́ àmọ́ nísìn ìjọ tí mo ti ká ti gbogbo àpàdà mọ̀ wípé kìí ṣe lọ́yà níjọ́ tí ń lọ rí competition tó ní injunction petition tá a fẹ́ kọ ní kíní kankan tó wá ń lọ rí kọ the same statement fáwa méje ó tún wá lọ rí kọ síbẹ̀ pé èmi fẹ́ du ipò ìmáàmù ni bọ̀bọ̀ tá náwó fún yìí tá mọ́ fún lówó yìí bọ̀bọ̀ yìí mo it's not Sàkárẹ̀ mọ́rí no lọ́yà ni ó ògbóntarìgì lọ́yà ni wàdí kódà mo bá pàdé ní high court you know what it takes láti pé kẹ́ bá lọ́yà pàdé nínú high court láti lọ rí mọ́ jẹ́jọ́ nínú court láti lọ rí mọ́ represent client rẹ̀ nínú court nínú high court you know what that means. I was thinking he is saying the truth ẹ̀yin Sàkárẹ̀ mọ́lé I was thinking he was saying the truth gbogbo àwọn tá a lájọ rìnrìn yìí bọ̀nù tán ṣàbòsí fún ìrìn àjò yìí láti bẹ̀rẹ̀ tèmi ọmọ tí mo tú gbogbo inú àti gbogbo tí mo ń tú lé wọn lọ́wọ́ tọ́wọ́ jáde tọ́wọ́ lọ rí sọ pé bóòlẹ̀ nìkan sì wà lọ́nà jíjì tí ó sọ pé òun jà fógbómọ̀ṣọ́ sáwọn táwọn wà nílé ẹnìkan ṣe dídí kò mí lójú báyìí ni tí ń sọ fún mi lójú báyìí pé ṣé ìjọ táwọn ti ń bá bọ̀ ṣé mi mọ̀ ibo lẹ́ ti ń bá bọ̀ ibo ló ṣí ti ń bá bọ̀ ebi mi ti mọ kọ lẹ́tà jáde nìyí àbí gbogbo yóò ní kò ẹ ò ní tẹ́ǹtì bí tẹ gbọ́rọ̀ ara yín sí ni níbo lẹ́ ti ń bá bọ̀ ẹ ṣe mọ wà lọ́nà jíjì tẹ́sọ̀ àmọ́ sọpẹ́ ilé fẹ́ mọ́ dìfẹ́ndì ìlú Ògbómọ̀ṣọ́ láti ìgbà tẹ́ ti ní kájá kẹ́kẹ́ mọ́ wọ́n olórí burúkú yín mélòó lẹ́rí ṣe lórí ẹ̀ yes mo bú yín ẹni tó bá tó bẹ̀ kó confront mi mo ń bọ̀ wá s'Ógbómọ̀ṣọ́ I will be there next tomorrow mo ń bọ̀ wá
pleading ìmọ̀ ò fara mi pamọ́ ẹ bá pàdé mi kò sápẹ́lẹ́ kankan fún yín mọ́ torí pé ẹ̀yin lẹ kó bá lù àwọn olú ò tí mọ kankan ní máa sẹ́rí orúkọ tí ń jáde lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan báyìí ó tún kù lọ́kọ̀ọ̀kan lẹ́mọ̀ àwọn tẹ́ ń pè wọ́n ní nǹkan tẹ́ ń pè wọ́n gbogbo àwọn eléyìí náà ti sáré káàkiri nínú parapọ̀ káàkiri o gbogbo parapọ̀ náà ṣe gbogbo ìgbà ni wọ́n ń lé wọn kó nu parapọ̀ ló pé ó sọ̀rọ̀ owó kò sọ̀rọ̀ owó sọ̀rọ̀ owó kò sọ̀rọ̀ owó ní ìsìn wọn tuntun sáré omi ìná kalẹ̀ káàkiri OSDU yẹn ní kankan ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ àfi táwọn àbá eagle eye ni wá tá a bá ti gbúrò yín níbẹ̀ wà láìta láìpẹ́ ká shoot yín jáde gbogbo àwọn nǹkan tẹ́ ṣe lásọ fún wa ẹ ò lè fọ Ògbómọ̀ṣọ́ sẹ́yìn mọ́ àwọn ni wọ́n kọ nǹkan fún mi lágbájá wọ́n ti ṣe nǹkan sínú mọ́sálásí o ìgbà sọ̀rọ̀ lórí rẹ̀ ó délẹ̀ wọ́n sá wọ́n gbé nǹkan sálẹ̀ sẹ́nẹ́sẹ́ sí mi báyìí pé ẹ wo nǹkan tí padà kò í ṣe o fọ́tò rẹ̀ ní o fídíò rẹ̀ ní o ẹ wo kódà bọ́ksà ló wà nídìí rẹ̀ ó wà ní police station o ó ṣe kíní kan o kódà ibẹ̀ ni ó sùn o nígbà ni ó ṣe kíní kan o ẹ sọ̀rọ̀ lórí rẹ̀ mo sọ̀rọ̀ lórí ọ́díò ṣé wọn ọ̀sá àwọn tó ń ṣe kíní náà ṣe ní ẹ sá lọ rẹ̀ máa ṣe alhamdulillah àwọn tó ń ṣe gbogbo olùkọ́ yẹn nígbà náà nìyẹn o níjọ́ ta kọ́kọ́ mú publication jáde wípé ilé Ayélára ti disown wọ́n disclaim wípé Yunuso kì í sọmọ inú ilé àwọn ní lẹ́tà tí wọ́n ṣe mo lọ sọ̀rọ̀ the Punch newspaper ládùúgbò bí tí mo wà they charge me 160,000 naira because we wanted to come on the front page kódà bó ṣe gbé bí gbẹ́nìjà báyìí ni tí ó fi jáde níjọ́ náà lọ I deposited 100,000 naira from my own pocket mi ò rówó yẹn gbà mọ́ padà the only thing tí wọ́n need níjọ́ náà ni pé kí alága ilé Ayélára àti secretary ilé Ayélára kan pé lẹ́tà yìí ò ní tó àwọn ọmọ nípa rẹ̀ tí àwọn editor yẹn tán ń béèrè fún tí mo pè tí gbogbo fóònù switch off àṣẹ wọn ti plan against me bó máa ṣe that very same day bó ṣe rí lára mi mo gbé jáde lórí Facebook ìṣe náà ń pè mí bring it down tí ó gbé mo ṣe kọ́ sàkárẹ̀ mọ́lé àní mo ní kó bring it down yọkárẹ̀ yọ kúrò wọ́n kọ́ mi ò yọ o gbàtọ́ wá tó nǹkan bí jọ́ kejì àbí jọ́ kẹta rẹ̀ àwọn tán jọ ń sọ̀rọ̀ pé kán ní kí n yọ àwọn náà wá lọ rí gbé kíní ẹ̀ sí lábàdì láti pé kápá wọn náà ṣe nǹkan fún mi ṣé mi ò mọ̀ pé gbogbo ìgbà náà wọ́n ti ń penetrate lórí gbà ní ẹ̀ ń purọ́ kálẹ̀ káàkiri ibi tẹ́gbẹ́ ti ń jókòó pé owó yín bẹnu owó tẹ́ ná fún mi kò ní dáa fún yín pẹ̀lú gbogbo rọ́ ṣe orí burúkú tẹ́ ń pa yẹn ẹ jáde kẹ́ wá Al-Qur'ani kẹ́ wá fi búra pé kìí sorúkọ mi lẹ́fín lórí gbowó kálẹ̀ káàkiri ẹ wá sọ fún mi pé mi lẹ́ ná lé lórí ẹ jáde kẹ́ wá mọ sọ gbogbo lọ́ọ̀yà mi mọ̀ sàn èèlò lẹ fún mi lówó lọ́ọ̀yà ẹ̀yin bloggers ẹ mọ̀ pé wọ́n kẹ́ mọ́ bí wọ́n léèrè gbogbo bàtán fi ń gbé mi èèlò lẹ san lówó lọ́ọ̀yà àbẹ́ǹgbà wọn fi gbé mi alákọ̀ọ́kọ́ sẹ́gbà béèlì mi ni ọlọ́pàá ò lè sanwó béèlì fún because we went to court irú orí burúkú ò lè fẹ́ pa ìgbà tí bàbá Sàká Balógun tó fi gbé mi èèlò lówó tẹjá síbẹ̀ ṣéǹjì tó kù níbẹ̀ tẹ́rì dálẹ̀ ni owó tẹ gbà kálẹ̀ káàkiri sẹ́ẹ̀rí àkáǹtì mékìlé lórí ni nígbà wọn fi ń dààmú Olóríire TV pẹ̀lú tọ́rọ kọ́bọ̀ tó dúkò lórí gbẹ́ntẹ̀ tààtún ìgbẹ́lẹ̀ sẹ́yìn lẹ́dàálẹ̀ ọmọ kúrò orí burúkú tẹbá ti jókòó láàrin pẹ́ lọ́bàá ní kàyún tẹbá nìkan alálẹ̀ ló dá láàrin mi pẹ̀lú yín mo tán sí yín lára mo tán gidigidi gan sí yín lára mo rẹ́ra mi sílẹ̀ mo tán sí yín lára alùtọ̀sọ̀wùf ni mi mo tán pátápátá sí yín lára ẹ̀wọ̀n fi títẹ́ tó mo tán sí yín lára ẹ̀wọ̀n tó fi ń bà mí jẹ́ ọlọ́wọ́ bà yín jẹ́ ẹ wọ́n sọ láàrin àwọn èèyàn pé lọ́ba ní kàntẹ́ bára dúró owó kò ní dá fún yín owó lẹ́nà lèmi lórí ẹgbà 3.something million ẹ̀yin lẹ́fẹ̀ẹ́nu yín sọ I was not there ẹgbà 3.something million naira pé wọ́n ní wọ́n fẹ́ lọ déjà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ṣe kíní kan l'Ógbómọ̀ṣọ́ tẹ̀wé kálẹ̀ káàkiri were you people able to make an account on it ẹ wá ní gbogbo àwọn tẹ́ni ká wá ṣe kíní ẹ̀ sí pọ́n láwọn ò ní ṣe síbẹ̀síbẹ̀ gbogbo wọn gbowó lọ ni ẹ̀wọ̀n ẹ̀wọ̀n fi blackmail mi kálẹ̀ káàkiri time will tell gbogbo àwọn tẹ́ gbó lọ wọ́n àjọjọ́ kò síwájú wọn tẹ́ gbọ́n mọ̀ bí gbogbo wọn léèrè pé lágbájá fún yín lówó báyìí mo gbọ́ pé fún yín lówó báyìí tàmọ̀dó fún yín láì mọ̀ pé wọ́n máa padà gbọ́ gbogbo rẹ̀ ni tàmọ̀dó fún yín lówó báyìí kíní kan fún yín lówó báyìí how can I have a case in the court
tí ẹ ò ní jẹ́ kí n rí lọ́yà mi tẹ́fì lọ rí gba hòtẹ́ẹ̀lì fún tèmi pé mi tí mo ní lọ́yà tí ó jáde fún kéèsì mi kẹ́mi ọmọ hòtẹ́ẹ̀lì tó wà mo ẹsẹ̀ ń pe kálẹ̀ káàkiri mo ẹsẹ̀ ń ṣe wàhálà ló gbọ́mọ̀ sọ kí n tó lọ rí mọ́ ní hòtẹ́ẹ̀lì ibi tó wà Balóò lè jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ yìí torútorú lèmi pẹ̀lú Balóò jọ ń wá lọ́yà mi kálẹ̀ káàkiri torí pé káṣírí nǹkan tẹ́ ẹ̀gbọ́n mọ́ bá tú èlò wọn san lóòtẹ́ẹ̀lì kí wọ́n mọ́ bá tú àwọn ìjọ́tì kan tó yẹ kí wọn ò rí ní ilé wọn bọ́ lórúkọ wọn wà bọ́ sáà ní àwọn èèyàn mo ti fún wọn ní 100,000 olóṣì rárára. You know what you are saying? ẹ ti lọ́ọ́ gbó lọ́dọ̀ àwọn ẹnìkan ẹ wà dé wà bọ́ sáà ní àwọn èèyàn àti fún wọn lóòkì ní tẹ́ bá ti gbọ́ pọ̀ nǹkan lọ́ba ní kàtí dé báyìí wọ́n sáré wọ́n ti mọ̀ pé wọ́n rówó níbẹ̀ at the end of the day kílẹ̀ ń bá jáde níbẹ̀ at the end of it àwọn tẹ́ ń lọ gbó lọ́wọ́ wọn ẹbẹ́ ti lọ bà mí jẹ́ kálẹ̀ káàkiri lọ́dọ̀ wọn gbogbo owó tẹ́ ń ná aláìmọ́re ní lọ́ba níkà aláìṣe kíní kan ni ta ni mo fẹ́ kí kókù náwó nígbà tẹ́ fi ń gbà lọ́wọ́ mi tẹ́ fi ń gbà lọ́wọ́ wọn. Did you tell me lágbájá fún wa sílẹ̀ kan tàmọ̀dú fún wa sísì eléyìí fún wa lépìnì eléyìí fún wa tọrọ kódà lọ́ọ̀yà rẹ̀ àti fún níye báyìí. a ní má ṣàwọn ẹ lórí ìbílẹ̀ rẹ̀ ọjọ́ tó fẹ́ fún lọ́ọ̀yà mi lówó mo sì ń sọ fún báyìí omi ń bọ́ lójú ìmọ̀ náà sọ fún pé lágbájá ọ̀rọ̀ yìí ìlè mọ́ lè lọ kọ́ọ̀tù lọ́la o tí n bá lọ contempt of court ni wọ́n mú mi ohun tí ṣe kí nìyẹn máa ta mọ́tò mi máa tàkà nínú mọ́tò mi. ẹbí léèrè lójú rẹ ni mo fi ń pe àwọn tí mo gbé mọ́tò yẹn fún olórí burúkú yín wá sẹ́yìn àsìkò tó this is 2026 agbọ́dọ̀ bẹ́ẹ̀rì gbogbo orí burúkú láti January yìí ẹ máa retí fídíò méjì mẹ́ta tí máa jáde orúkọ wọn máa jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ká má rẹ̀ sí mi o wọ́n náà ti mọ̀ pé tá bá rẹ̀ sí mi pé kó bá mi sọ̀rọ̀ wọ́n náà ti mọ̀ pé ó ti bàjẹ́ débi kó lè pè mí kó pé fẹ́ bá mi sọ̀rọ̀ in one way or the other anybody nínú yín tó máa sọ pé fẹ́ pè kẹ́kẹ́ pè mí kẹ́ bá mi sọ̀rọ̀ overword ẹ̀ẹ́tùn a máa fi bú mi kálẹ̀ káàkiri ń tọrọ owó kálẹ̀ káàkiri ni èyàn lè wà nínú position báyẹn kọ́ mọ́ bí ẹlòmíì léèrè owó kọ́ ẹ pé Dáńtàtà ni bàbá tó bí mi kọ́ ẹ pé Dangote ni bàbá tó bí mi mo lè wà nínú position tí mo wà yẹn kí n má lè pè lọ́wọ́ yẹn pé lágbájá sí mo lè rí tọrọ sí mo lè rí sísì I didn't deny it when I'm facing this àwọn kan sì ń forúkọ mi fi lọ rí gbowó kálẹ̀ káàkiri mo dẹ̀ ń jìyà kiri lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ìlú 8 months 8 good solid months ní fóònù mi sí lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń celebrate 8 months kò sẹ́ni tó sọ nígbà náà tẹ́sẹ̀ fi wà ń platform ọ̀dọ̀ mi báyìí wọn ò gbà kẹ́nìkan kan sọ̀rọ̀ nípa mi lórí platform tí mo dálẹ̀ wọn ò gbà kẹ́nìkan kan sọ̀rọ̀ nípa platform ní lórí platform tó ṣe pé mi ni mo dá sílẹ̀ ọ̀rọ̀ títí mi gangan wọn ò gbà kí wọ́n sọ lórí platform tí mo dá sílẹ̀ wọ́n kíbi kálẹ̀ káàkiri pé àwọn ọjọ́ dá platform ṣé ẹ̀yin máa lo sim card ẹyọ kan fún èèyàn mẹ́ta ni kò ní dá fẹ́ni tó tẹ sọ̀rọ̀ yín jáde èmi ọ̀rẹ́ pé ẹ ti dárúkọ ara yín àmọ́ kò ní rọrùn fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ní rọrùn fún yín. The bridge has broken. No more. ẹ jẹ́ ká kí gbogbo akájọ máa retí ọjọ́ kú ẹnì kọ̀ọ̀kan wa kájọ máa kíra pé pẹ̀lẹ́ tí lágbájá tí wọ́n bá kú tẹ́ bá lè kí wọn tẹ́ bá kú tí wọ́n bá lè kí wọn ni tí n bá lè kẹ́nìbọ̀dì mi ò lè kẹ́nìbọ̀dì tẹ́ bá lè kí mi lórí tèmi náà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ torí Ọlọ́run fẹ́ sinmi ẹ̀ torí pé kí n mọ̀ bá àrùn ládùúgbò ká tó pé ìwòkú mi etí ẹ̀ sòkú tí ó rùn tí wọ́n fi gbé sìn. So the bridge between me and you is distance pé mi pẹ̀lú ọjọ́ ṣe no more no more n ti parí torí pé ẹ̀rín ìrìn àjò tẹ́ fi ṣàkóbá fún Ògbómọ̀ṣọ́ ẹ máa bọ̀ a ti sílẹ̀ tuntun ilé aláyọ̀ a ti kóra kó lórí platform yẹn gbogbo ẹ máa bọ̀ à ń polówó platform kálẹ̀ káàkiri nígbà tí wọ́n bá ń ta bisikíìtì tí ń ta bread ibo lẹ́ bá já ẹ̀yin lọ́ba níkà tí ń sọ̀rọ̀ ní òtíjẹ́ kí Yunus ti lọ lọ́ba níkà tí dákẹ́ fún yín lórí platform for long ẹgbọ́ bí platform bó ti ṣe ń hó padà lọ́ba níkà kọ́ ló ń sọ̀rọ̀ yẹn bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan oṣù báyìí ní ìlú ní òfìbá ẹ̀yin aráàlú àti gbogbo ara yìí àti gbogbo ẹ̀yin bloggers Ògbómọ̀ṣọ́ ẹ lọ rí jókòó kẹ lọ rí ìròyìn wò dáadáa problem Ògbómọ̀ṣọ́ ò sí níbò kankan wọ̀
lára àwọn ọmọ inú ilé ọba l'Ógbómọ̀ṣọ́ ni àtàwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́, torí tó máa fẹ́ lé Yunusa kúrò ní mọ́sálásí òun níjọ́ tó ti lè bú kábíyèsí ló ti ẹ̀kan ti lọ rí bá pé bàbá wa ló ń bú. Ní gbogbo àgbáyé kò sẹ́ni tí ò ní kí wọn lọ́wọ́ wípé wọ́n bú bàbá yín, gbogbo àgbáyé kò sẹ́ni tí ò ní kí wọn lọ́wọ́ pé ìwọ ń bú bàbá wa. Ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ dẹ́gbẹ́lẹ̀ human rights, Muslim rights, ojúlówó Ògbómọ̀ṣọ́, Tọ́ba Láṣẹ, Gbọ́ba Níyì, Gbọ́gaga tí gbogbo ẹ̀ tẹ́ gbálẹ̀. Ibẹ̀ yẹn lẹ́wà tí kábíyèsí fi ń sọ̀rọ̀ development 25 years tẹ́nìkan fi ń pe development kábíyèsí ní ìgò òróró àti góyìn. Ṣé ẹ̀yin ẹgbẹ́ yín ti sùn lọ ni? Kò sẹ́ni kankan ní tó lè jáde tó lè rí book ẹ̀ mọ̀ láwọn professors láàrin yín, àbí professors wọn ò kógun òmúnádóko ni àkókò tí rí write up lọ́dọ̀ wọn kankan láti ọta tí ń bẹ́ta tí ń bá bọ́dì sìn àfikán mọ́ sírò owó wọ́n gbowó níbí lọ́ba ní kàńgbà tó fẹ́nu jẹran sáwo ẹ lọ rẹ̀ gbowó ẹ náwó ẹ wọ́n mú kálíbọ́dọ̀ lọ́ba níka ẹ bẹ̀rù Ọlọ́run. ìyìn mọ́ bẹ́ẹ̀ ṣe gbá ìyìn mọ́ bẹ́ẹ̀ ṣe náà ẹ wá tó wá sọ pé mi lọ́ba níka lọ́fẹ́nu já torí páwọn èèyàn ń bẹ lórí platform tó jẹ́ páwọn àgbààgbà ń bẹ lórí platform yẹn ẹ wá ń yí lé mi lórí ẹ tó wá ní mọ́ sọ̀rọ̀ èmi náà tó wá dákẹ́ fàlàáfíà àwọn kan wà máa kì mí mọ́lẹ̀ lágbájá mọ́ sọ̀rọ̀ mo fọlọ́ọ̀bà ẹmọ bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ mo fọlọ́ọ̀bà bẹ́ẹ̀ mọ́ sá ọ̀rọ̀ tó ń sọ yé ṣe ti tèmi wọ́n bẹ̀ mí mo ní mo gbọ́ mo gbà àsìkò ti tó nìsín. àwọn tẹ́ ẹ pè láti sàárẹ̀ àbí nǹkan kan tẹ́lẹ̀ báyìí fún lọ́tẹ́ dìgbà kan pápá ẹran kan tó lọ wọ́n ṣe kí náà tó ṣe kí tẹ́ bú lọ ẹ padà sọ̀rọ̀ ẹ padà sọ̀rọ̀ ẹ̀dí ṣe náà. àwọn operation boss tẹ́lẹ̀ lọ rí fún lówó fún security tẹ́ wá fún wọn ló tí wọ́n wá tẹ́ wá béèrè ó tán ní òfin lówó mọ́ ẹ sọ fún wa. àwọn EFCC tẹ́ kó lọ sọ́dọ̀ wọn tẹ́ ní wọ́n sọ pé wọ́n ń bọ̀ láti Ìbàdàn wọ́n ń bọ̀ láti Èkó wọ́n ń bọ̀ láti kíní táàrí wọn ẹ sọ fáyé táyé ọ̀gbọ̀. ẹ̀yin bloggers ò rí yẹn o ẹ ò wádìí yẹn o lọ́wọ́ níkàlẹ̀ wá jáde sí so mo bá ń wọ̀n yín lé pé ọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mi tó kí n wọ̀n yín lé pé kójú bẹ́ẹ̀ lọ torí pé ẹ ò rí náà rí nǹkan tójú mi rí àti nǹkan tí wọ́n fi ìlú Ògbómọ̀ṣọ́ tán fi ń rọ wọ́n wá sáré bọ́ síwájú kábíyèsí Ọlọ́run gbọ́ bá ga pẹ̀ láwọn tọ́gà Ọlọ́run gbọ́ bá ga pẹ̀ láwọn ṣé kábíyèsí ò ti ga already. ìtàn ṣe lẹ́yìn sí burú ìtàn ṣe lẹ́yìn burú ju nǹkan tán kọ́ lórin lọ in tí wọ́n ṣe lẹ́yìn ó burú ju nǹkan tán kọ́ lórin lọ. Hypocrites, that is what we are, that is what the Muslims of Ògbómọ̀ṣọ́ are. ẹ má ti jẹ́ kí n generalize ẹ̀ torí a ti rí wọn lágbàáyé pé ń tọ́ dàbí pé gbogbo alágbàáyé tá n kan àmọ́ kámọ́ òdẹ̀ tí generalize ẹ̀ a mọ̀ mú l'Ógbómọ̀ṣọ́ ni màá dẹ̀ mọ̀ sọ pé lágbájá ó hùwà báyìí àbòsí tó ṣe nìyí màá mọ̀ tó bá débi pé lágbájá alábòsí ni ẹ̀ ń tó ṣe nìyí nígbà tó ròdòdó kí ló tó fi sọ àbí àwọn fi ń bú lọ́ba níkà kí lọ sọ nípa rẹ̀ níjọ́ tájọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ nìkan láàfin tó ní òun pè mí mi ò gbé kọ́ mo ní mi ò ní gbé kọ́ rẹ̀ lójú gbogbo àwọn èèyàn mú ní ẹbí léèrè níjọ́ tó kọ́kọ́ pè mí ọ̀rọ̀ tó sọ sí mi nìyí náà. How do you expect me to not pick your call again? Because I respect you. That is why I did not delete you. That is why I did not block you. ẹ bú mi ẹ tún ní gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ sì ń bá àlùjẹ kálẹ̀ káàkiri nígbà tẹ́ ti wá pín ní ìsìn kílẹ̀ rí ṣe nígbà tẹ́ ti pín ní ìsìn kílẹ̀ rí ṣe give us fake lawyers here and there and then gbó and then náwó má ti sówó yín bí kan sáré pé lọ́ba níkà àwọn ti rí bí kan gbẹ́ndé fẹ́ ṣe kíní kan ọjọ́ méje ní kò gbọ́dọ̀ já ẹ máa gbowó àwọn èèyàn tó wà lọ́dọ̀ mi ní estate máa sọ pé à ń ṣe nǹkan báyìí àti máa send owó. You never tell people that I'm giving you money. bí wọ́n bá ń ṣe àwọn lọ́ba níkà béèrè owó lọ́dọ̀ ẹnìkan lọ́ba níkà ọ̀chẹ̀ wá sọ mí dálágbé wọ́n sọ mí dálágbé ọlọ́mọdé kàchẹ̀rí láburú. How do you think somebody can face such a thing tí òfin sọ fẹ́ nìkan pé dákun sí mo lè rí tọrọ sí mo lè rí sísì. A family man dedicated his time and everything to this empty to destroy iṣẹ́ mi destroy orúkọ mi ṣe gbogbo ẹ̀ kálẹ̀ káàkiri. I have nowhere to sit down. mo tún wá sáàrin wa pé lílo Ògbómọ̀ṣọ́ let me rehabilitate myself láti pé kára mi kó tó ti rí mo tún wá lọ rí bọ́ orí burúkú àbòsí lára yín. ẹ̀wọ̀n aláwọn ọmọ yín kéékèèké kí máa bú mi sí mo lè dáhùn eléyìí lóhùn àwọn tó kún òní sóríire tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìní sóríire wọn ojújú kan náà wá ibẹ̀ náà wọ́n wà wọn ní kò lójú bẹ̀ ẹnìkan máa bú mi máa wá fún wọn lésì wàláhì tàláhì mi ò ní fún wọn wàláhì mi ò ní fún wọn lésì. àwọn eléyìí gan tó yẹ kí n sọ tó máa sọ pẹ̀lú wọn ní pé bí wọn ọmọ nǹkan kan nípa nǹkan tí ń lọ wọn kàn déédéé jáde wọn fẹ́ mọ bú mi ni so that's why I was telling them wọn bá ní mi ò ní pé ọmọ Ògbómọ̀ṣọ́ kankan lẹ́jọ́ kò mí ní pé mi ò lè gbé ṣépè
ètò abala pera wa lẹ́jọ́ báyìí ó ti common nílẹ̀ Yorùbá lọ́dọ̀ most especially l'Ógbómọ̀ṣọ́ a ò kí ń fọlọ́pàá gbéra wa so ló jẹ́ kí n lọ rí ṣe sùúrù pẹ̀lú yín gbogbo àwọn tán fi orúkọ Ògbómọ̀ṣọ́ tán fi ń jẹun ẹ tètè sọ fún wọn kán jáde kán tètè kán pariwo jáde o gbogbo atrocities tí gbogbo ń ṣe ti bẹ̀rẹ̀ sí máa jáde kẹmọ sọ jáde o pé Yunus ò ní lọ yẹn yóò lọ tó bá jẹ́ pàánà labáṣẹ̀rẹ̀ sí máa pariwo yín jáde ẹ má jẹ́ ká kúrò tẹ̀yìn jẹ àwọn tó lẹ́yìn lóko ní ọ̀pọ̀ àwọn tó lẹ́yìn lóko àwọn tó máa gbàgbà pé kọ́lọ́run bá kó jẹ́ kékeré kan bẹ́ẹ̀ wọ́n káwọn máa rìn mí sáwọn èèyàn wọ́n ti mú lágbájá níjọ́ wọn lọ rí mú Taofeek Ẹyẹbà wọ́n sọ pé wọ́n ti mú ọlọ́pàá láwọn nídìí owó tó bóòlù ó sì bá a sọ fáre mùsùlùmí kan fún wa ní 70,000 ní ìsìnkàn fún wa ní 80,000 ní níbo ọlọ́pàá lọ rí ṣiṣẹ́ rẹ̀ ọlọ́rẹ̀ múyàn wọ́n á mú lọ ọlọ́pàá rán wọn láti Ìbàdàn kan wọ́n á múyàn l'Ógbómọ̀ṣọ́ wọ́n á mú l'Ógbómọ̀ṣọ́ tán ẹ wá ti sọ pé àtàwà l'Ógbómọ̀ṣọ́ képe mi ọlọ́rẹ̀ máa bí àwọn ààrẹ mùsùlùmí pé kan fún wa ní 80,000 naira báwọn ọlọ́pàá fẹ́ gba 80,000 naira mọ́lẹ́mi ò lè ṣe I can't do it mọ́lẹ́mi ò lè ṣe you can see my problem with them they are looking for every avenue wọn ò mọ̀ bàtà fi lọ rí ààrẹ kan fi lọ ààrẹ sí Taofeek Ẹyẹbà o gbogbo àmì sáré lọ wọn jókòó lé wọn ni o agbára lórí discover pé ilé Ẹyẹbà ní ẹ̀kọ́ sára olóńgbẹ́pọ̀ ẹ̀yìn ọlọ́pàá ẹ̀kọ́ torí tí wọ́n sọ pé wọn mọ̀ pé wá ẹ̀kọ́ ẹ fi èédú kọ́ sórí kó pé nọ́mbà yẹn tó bá ti dé èmi ń bẹ nínú àwọn tó lead team àwọn ń bẹ nínú àwọn tó lead team tá a fi ń wá Ẹyẹbà kalẹ̀ káàkiri nígbà tó fi bú kábíyèsí níbo lẹ́yìn ọmọ ilé ọba wà ìgbò bọ́ba níyì níbo lẹ wà níbo ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ níbo lẹ wà ní tí mo lead ní voice note èmi tí mo ṣe ní èmi tí mo gbé jáde nìyí tán fi padà trace Ẹyẹbà tí wọ́n fi mú Ẹyẹbà I'm saying it loudly ó sì ń bú mi dọ́là new mind torí pé ẹ̀sìn rẹ̀ sì tún kù díẹ̀ ni pé ó lọ síbẹ̀ wọ́n jáde ní but èmi ìjọba lọ yóò lọ ẹ̀wọ̀n yóò lọ full ẹ̀wọ̀n mo pile ẹjọ́ fún ni ìjọ́ tí mo bá tó kó jáde mo ṣe tán wọn ìjọ́ tí mo bá kó jáde fún báyìí yóò yà lẹ́nu gbogbo àwọn platform títí mo sọ̀rọ̀ yẹn kọ̀ mọ́ pé mo ní wọn lọ́wọ́ sọ pé rọ́ ni mò ń pa mo fẹ́ kó sọ fún mi pé rọ́ ni mò ń pa and you see what I'm going to do lórí ọ̀rọ̀ kábíyèsí o I can go to any length wọ́n wá mú tán ẹni tí ọmọ ṣe mú wá sọ fún mi pé kí mi lọ rí bárẹ̀ mùsùlùmí kí n lọ rí sọ pé kí fún wa ní 80,000 naira àwọn ọlọ́pàá fẹ́ gba 80,000 naira torí pé owó ti gba Ẹyẹbà you can just imagine how people have just turned what is happening to Ògbómọ̀ṣọ́ what is happening in Ògbómọ̀ṣọ́ to be cashing out àwa kọ̀ fún wọn lórí pé kí bẹ́ẹ̀ ọmọ bàbá yẹ wọ́n bá yẹn jẹ́ kálẹ̀ káàkiri ẹni lábọ̀ rẹ̀ o wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Assalamu alaikum. Yóò dáa fún gbogbo wa àtàwọn bàbá tó sọ̀rọ̀ látàárọ̀ gbogbo ẹ̀ la gbọ́ wàhálà yìí ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tí ó yà mí lẹ́nu bí mo ṣe wo fídíò bàbá yẹn tí wọ́n bá ń sọ pé wọ́n ń ṣàṣìra wọn sí kíní kan tí bàbá pákó yìí tó ń sọ̀rọ̀ kan fún wọn ní èmi ò tọ́ ni màá sọ ẹ̀ ń ṣàṣìra yín ni ẹ̀ ń ṣe kíní kan ni ṣé wọ́n ń ṣàṣìra wọn kọ́ba tó dé ṣebí àwọn wà ń lù gẹ́gẹ́ bí ọmọ ilé ọba kí ló dé tí wọn ò pera wọn jọ pé igun kìíní igun kejì ó yẹ wá sọ̀rọ̀ yìí bó ló jẹ́ ẹ̀rí yanjú tó bá fi dé sásàsì náà ló tún mú tó tún fi gbọ́ba lọ ilé ẹjọ́ ẹ jákòndé àbòsí ọ̀rọ̀ tẹ́ sọ nísìn ń làwọn èèyàn yìí ń gé sí fídíò lọ́yọ̀ tó ń gé sí Facebook tó ń gbé káàkiri ẹ̀yìn sọ̀rọ̀ ní sọ pé ẹ̀ ń take side ẹ̀ sì tún wà ń gan kínní ẹ̀ ń sọ àbòsí fún wọn ẹ̀ ń ṣàṣìra yín ẹ̀yin tẹ́ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ pa wọ́n ròyìn jọ lẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn kì í ṣe inú ààfin lẹ́ẹ̀dì sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wàá lùkọ́ bá tó jẹ tó wá jẹ pé ẹ̀ rí yanjú ńgbọ̀ bá dé ó tún lè gbọ́ bá lọ lẹ́jọ́ ẹ̀ wá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣàṣàṣì ló mú àbí kẹ́ ẹ sọ bí ẹ bá lọ pọ́n ṣàṣàṣì ló mú tó fi gbọ́ bá lọ lẹ́jọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ti sọ̀rọ̀ ṣáájú ẹ̀yin náà wò irú bàbá Pákó yìí wọn ò rí nǹkan kan ṣe àwọn náà mọ̀ bí mọ́mú yìí ṣe débẹ̀ àná tó wà bí wọ́n wà yìí ṣé kò lábòsí tán sí kó tó di pé mọ́mú lè kọlù wọn kó tó lè mọ̀ sọ̀rọ̀ bá wọn wí tí wọn ò sì lè take action kankan tí wọn ò l'action kankan tán lè take nígbà wọn mọ bí wọ́n jọ dì sí wọ́n mọ̀ náà tábàámọ̀ kan parọ́ fúnra wa lókù wọ́n mọ bí wọ́n jọ dì sí níjọ́ kìíní àná gbogbo àwọn olóyè tí wọ́n mọ̀ sí bọ́n ṣe mú ìmáàmù lọ wájú ọba wọ́n mọ̀ torí ìmáàmù gan sọ pé ọ̀tọ̀ lẹ́nu ó kọ ẹni tí kábíyèsí ń dá
ọ̀tọ̀ ni bàbá Pákò ní sàn ṣe pé ẹni tí ó ṣe ni ẹni tí ó ṣe ni ẹni tí ó ṣe ni tó sì di wàhálà ẹ sì sọ tí ń bẹ́ ń bibẹ̀ fún lù báwọn èèyàn ṣe ń bẹ̀yìn tó pé ẹ sọ kíkiní yìí mọ̀ ẹ sọ ẹ rí sọ ẹ kàn fílẹ̀ ẹ ń fipá lọ́bọ̀lọ̀ ẹ̀yin náà lẹ̀ ń sa síwájú ń gun kejì náà òun sa síwájú ń gun kínní ẹ̀yin náà ń sa síwájú ń gun kejì tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ aburú ayé ni ọlọ́mọjà burú ṣẹlẹ̀ sí wa ọlọ́ọ̀nífà burú ṣe wá ẹni ẹ wá wo ọ̀rọ̀ tí wọ́n ń gé kí nìsín nínú ààfin náà wọ́n ti sọ àwọn ń gé kí gbé wọn ṣe bí bàbá ń lọ sóòótọ́ àìmọye nígbà mọ́mú yìí ó jẹ a rí nínú àwọn tó ń pera wọn ládarí náà ni tó ń pera wọn láṣíwájú tó ń lọ yapa lọ́gùn míì nítorí òótọ́ ọ̀rọ̀ táwọn náà láwọn lóòótọ́ ọ̀rọ̀ táwọn lọ́tọ̀ wọ́n yapa lọ́gùn kejì àwọn náà mọ bí wàhálà yìí ṣe délẹ̀ wọ́n ní láti mọ̀ sọ nígbà tí wọ́n mú yìí jẹ tán pé àwa la fi jẹ tí ò bá ṣe ti wá yọ ni ọ̀rọ̀ ń di wàhálà ń táìmù ìgbà ẹ ṣe yọ ẹ̀yin lẹ fi jẹ tí ilé yín ò sì joyè ẹ̀sìn àmọ́ nítorí pọ́lọ́run sí ilé yín nílé tó lẹ́nu lù tọ́lọ́run kẹ́yìn ẹlẹ́fìyàn jẹ tí ò bá ṣe á yọ ni ó wá di pẹ́nu yín ò ká mọ́ àwọn wá ń gbé pípé nítorí pé wọn ò ṣe tiẹ̀ torí pé owó ẹ̀yin lẹ tàbùkù báwọn afáàlú yìí ẹ̀yin lẹ ń tàbùkù àwọn afáàlú yìí pé ìgbà tá a ti fi jẹ tán kò ṣe tiwa á tún yọ ni gíní tó ti jẹ tí ó ju ọ̀sẹ̀ kan lọ tí mọ́mú yìí ti jẹ lẹ̀ tí ń sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kí ni làwọn ti wé mọ́wọ́ náà fi ń against yín ẹ wá wò nínú ìyà tí mọ́mú yìí padà fi jẹ ẹnìkọ̀ọ̀kan nílùú ilé yín náà padà nípa ń bẹ̀ fi àjẹyìn di pé wọ́n padà lọ tì yín mọ́lé ní tí ò dáa aburú tó ń kálukú sí lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yọkọ̀ọ̀kan ìjọ kan tí wàhálà kan ṣẹlẹ̀ tán lu tẹ́tẹ́tẹ́ tán ṣèwọ́de tán padà lọ lu ẹnìkan tán bà mọ́tò jẹ́ ó ní àníyàn tí mo gbà ní ọkàn mi irú bá fa mi ṣe ló ń máa ń rí lágbá òun máa ń rí bàbá Pákò yìí níwájú tínú àwọn ìdùn bẹ́ẹ̀ náà lèmi náà ṣe máa ń rà fáwọn àwọn aṣíwájú ìlú yìí ni ẹ̀sìn màṣá burú yìí ẹ̀sìn sòtọ́ ní aburú kọ́rọ̀ yìí tán ẹ wá wo irú bàbá àgbàlagbà táwọn ń sọ irú tí wọ́n ń sọ yìí kí ló dé tí pàtó bò tí jẹ́ tí wọn ò pé gun kíní gun kejì jọ ìgbà ọ̀rọ̀ tó délẹ̀ yìí ó yẹ wá bó lórí bó ló jẹ́ sẹ́nu wọn tọrọ nígbà àwọn olóyè ọba gan tí wọ́n dá sí ìkọ́rọ̀ ìmọ̀ di wàhálà ńgbà tó bẹ̀ jẹ́ ṣé kò gbé wọn lọ ilé ẹjọ́ ẹ wá wò ó wá dòní irú bàbá yìí náà tó wà ní ààfin níṣẹ́ ju yín bàbá yìí against yín nígbà wọn ti mọ irú wa tẹ́ ń wù wọn ti mọ irú àrà tẹ́ ń dá ọlọ́ọ̀bá kó ṣàánú wa mo kí àwọn àfáà mi tó ń kálukú ti sọ̀rọ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan ọlọ́ọ̀ni kúrú láàkó ń kálukú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kíra kọ́ alẹ́ àsìkò ìsinmi ní àwọn ọ̀bálà ni ó ṣe àlékún àánú fún gbogbo wa. Bọ́dà mi Apálára ẹ gbé ọ̀rọ̀ ńlá yìí wọlé. Nínú tó dájú ni pé Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má ṣẹ. Ọlọ́run yìí sì sọ̀rọ̀ lásán. Ní pé bí àwa tá kàn sọ̀rọ̀ ní nígbà sọ ti mí ní rárá o. Ọlọ́run ní òun ó lọ alábòsí lára bóyá yóò ronú pìwàdà nítorí pé ìyà ẹlẹ́ta ẹlẹ́rò ń bẹ ńlẹ̀ fún tí ò bá jáwọ́. Gbogbo àwọn tí wọ́n pilẹ̀ aburú yìí fẹ́ fi bàbá sínú hílàhílo nítorí àjẹ́ wọ́n bà ń tí wọ́n fẹ́ jẹ́ tìrantìran wọn torí pé ìlú tá a wà yìí ìlú ńlá ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí sì kú níbẹ̀ ọ̀rọ̀ àwọn àsùn ni 20 ọdún 30 ọdún ọjọ́ tán bá fẹ́ jí wọn á jí tó fi mọ́ Kashmá láti inú ilé àwọn ìran Ṣọ̀ún ẹbí gbéwèé lẹ̀ tí bàbá Ṣọ̀ún sọ fún un alákọ̀ọ́mọbìnrin kọ̀ọ̀kan ló wọlé ìwé family meeting tó ń ṣe gbéwèé lẹ̀ mi ò gbéwèé lẹ̀ òun ló di fàáfàá láàrin òun àti bàbá Ṣọ̀ún sì jẹ́ kó yẹ pé ó dáa ilé sọ apá òun ò fẹ́ yín má Fákọ̀wé
gbogbo ohun tó jogún àwọn ọmọ kéékèèké inú ilé ẹ ti gbẹ́sẹ̀ lé, ìyẹn ìdílé Láòyè náà ni. Ṣèbí òun náà pọ̀tẹ̀ pọ̀ tán lọ fi pe alápáńsánpá nígbà tó papòdà. Iye wọn bẹ́ẹ̀ tán tún kù tí wọ́n ń dìtẹ̀ Òrúmọgẹ́gẹ́ III. Ọba tí máa ń fojú àwọn aṣebi gbolẹ̀ tán ń bẹ nínú ilé Láòyè àbí nínú ilé Báríwọ̀n àbí nínú ilé Bọ́láńtà àbí àtàwọn ìdílé yòókù tó kù tí wọ́n ń dìtẹ̀ Òrúmọgẹ́gẹ́ III tí ń bẹ lórí àpèrè. Bàbá, ẹ̀yin lọ́lọ́run ó gbèjà orí gbogbo wọn, yóò sì bá wa fojú àwọn ọ̀tá yín gbolẹ̀. Àlùbáríkà Ànábì wa Muhammad, ọlá títóbi Ọlọ́run. Ẹ̀rí ti bàbá Pàkòrí, la ilaha illallah Rasulullah. Bíyàn bá lágbára tó lè fi ọmọ dórin etí tí nǹkan ò sì ní ṣe é, kó rántí pé Ọlọ́run ló fún gbogbo alágbára lágbára. Ṣùgbọ́n ọjọ́ tó bá sọ fún un pé ń ṣe agbára náà lò lọ́nà tí ò dáa, ọjọ́ tó bá ní kó pin, ọjọ́ náà ni ó pin. Èyí ti jẹ́ kí ló dé? Ẹ túlùú lẹ̀, ẹ tú bàbá wa lẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ ìlú ìfàyàbalẹ̀ ni. N tí kó wá bá mọ̀ nípa àjàgà abú tẹ́ ẹ lọ gbé wọlé yìí, èmi ò rí rí o. Níbi téèyàn mẹ́ta ti ń dún méjì méjì. Èmi ò ríbi tẹ́ ẹ ti fẹ́ sọ funfun di dúdú tó lọ pe ẹjọ́. Ta ló fà á? Wọ́n ní amúkùn ẹrù ẹ̀ wọ́ tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. Wọ́n lókè lẹ̀ ń wò ẹ wò sàlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kánrin àwọn èèyàn náà ti wá wòkè lọ tí wọ́n ti gbé ebú lọ ràyìn láti ta social media. Ọlọ́run ló mọ iye àwọn tí ìwọ tó ń gbọ́ mi àtèmi tá a ti engage wọn ní Facebook látàrí tí wọ́n ń gbọ́ tí wọ́n ti ń poison mind wọn yìí, tá a ti ṣe clarification fún wọn, tá a ti enlighten wọn lórí kíní yìí. Kẹ́lòmíì tó máa padà ó tó máa túbá pé òun ò mọ ọba yín dẹ̀ ń ṣe dáadáa, ọba yín dẹ̀ dáa. Àmọ́ wọ́n ti kọ́kọ́ gbọ́ fake information lọ, wọ́n ti gbọ́ fàbú lọ. Ọlọ́run, bàbá, His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ́gẹ́ III, ومن داله كان آمنا ورفعناه مكانا عليا وإن جندنا لهم الغالبون. Ọlọ́run, má fi kú tó yáwọ́ pa yín. Ọlọ́run, má fi kú tó yáwọ́ pa àwa náà. Ọlọ́run, má wàá jẹ́ á lùsẹ̀mí lórí àìsàn. Ẹ̀yin náà bàbá wa Ghandi, Ọlọ́run ní jẹ́ lùsẹ̀mí lórí àìsàn. Ṣèbí àfẹ́ kó jọba ó dẹ̀ jẹ́ ádẹ̀rán àìsàn sí. Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. Bá a ṣe fẹ́ kó rí fún yín, a ò fẹ́ kó rí fún yín láburú, a ò fẹ́ kó bàjẹ́ fún yín. Ọlọ́run, gbogbo apáta náà lápapọ̀, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa, má jẹ́ ó burú fún wa. Àlùbáríkà Muhammadu. Bàbá, ẹ̀yin máa bá sàní lọ. Àfáà wa Ọlọ́run gbọ́ bàbá. Ẹ̀yin àgbà lẹ́pọ̀ wípé orúkọ tí ìyẹn ò bá sọmọ ẹni, ẹ sọ pé inú ẹni ní gbé. Ẹlẹ́kan tó ṣe bí òwe mọ̀ ní ìwé ló fi wá lálẹ́. Ntẹ́ wí òun ní pé inú yín Ọlọ́run ní bà inú jẹ́, àlùbáríkà nígbà tí gbogbo wa Ọlọ́run ní bà inú jẹ́. Pé inú yín ò kí ń dùn nígbà tó bá jẹ́ pé àwọn tí wọ́n dá wàhálà lẹ̀ anytime tá a bá ti ní nǹkan ẹ̀sìn, àwọn náà wọn ó tún máa gba wájú gbẹ̀yìn, wọ́n máa pàkúrú kẹrẹ. Irú wọn yìí yẹ kán wà lẹ́yìn báyìí. Bẹ́ẹ̀ ni ẹ ti sọ̀rọ̀, Ọlọ́run jẹ́ sọ tán. Bàbá wa Ṣọ̀ún, ẹni tọ́lọ́run fún ní hikima ni. Wàmán útìlì òkìmátà faqad utiya khairan kaseera.
ẹni táwọn ọlọ́run bá sì fún ní ìmọ̀ àmọ̀lò ọgbọ́n wisdom fọkọ́dé ó ti àhárà kẹsíra a ti ṣe oore tó pọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ torí ẹ̀ náà ni bàbá wa Ṣọ̀ún ṣe dìsáàfù àdúrà ní mufrad wàjámù ládàáṣe àti lápapọ̀ torí tí bàbá bá bẹ̀rẹ̀ sí torí Pakoi mo suspend ẹ̀ èyí mo suspend ẹ̀ tọ̀hún tí gbogbo wọn ń jẹ́ mùsùlùmí ò ní àsọ pé kò fẹ́ràn mùsùlùmí àní kò fẹ́ràn mùsùlùmí bó ṣe rí nù ẹjẹ́ ọlọ́run fún wa ń ṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀bẹ ó bá ń dì tí ó bá lẹ́yìn ló pọ̀ torí pé tẹ́ ẹ bá wò Creative Carnival tá a ṣe rà yìí àwọn náà ń darí ètò odidi bàbá mufti ti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń bẹ lórí àlééfà àtà bàbá yìí náà ṣe fátàsí àbí ẹ̀ tí ẹ̀ kí bàbá Ṣọ̀ún wọn à fi prógámù lọ ẹni tó bá ti rí i pé ó ti ń gbáwájú dọ́dọ̀ bàbá Ṣọ̀ún tí èsì pàṣẹ wọ́n fẹ́ wá bí wọ́n ṣe láwọn ó bẹ̀ tí wọ́n búlọ́ọ̀kì àmọ́ ọlọ́run ju gbogbo wa lọ ń tá a mọ̀ ni pé gbogbo ìran òbílẹ̀jẹ́ pátá ogun kan ní Ògbómọ̀ṣọ́ ti jà sẹ́yìn kí lógun náà tẹ́ bá wà lókè àbí tẹ́ bá travel Ògbómọ̀ṣọ́ mo bẹ̀rù wọn burú bí yìí Ògbómọ̀ṣọ́ mo bẹ̀rù wọn ṣe gbá wọ́n ṣe kínní ọlọ́run ti fún wa ń ṣẹ́gun lórí yìí náà gbogbo àwọn bàbá wa ìyá wa tó ṣẹ́kù àwọn náà fẹ́ máa fífò lókè tí wọ́n fẹ́ máa lọ Mẹ́kà wọ́n fẹ́ máa lọ Jerusalem wọ́n fẹ́ máa lọ Qatar wọ́n fẹ́ máa lọ England kán lọ máa ṣayé kán lọ máa be happy kán lọ máa feel fine wọ́n fẹ́ máa ṣọmọ àwọn mọ̀mọ́ gan wọ́n fẹ́ gbé àwọn boys tí wọ́n jọ máa ṣe fàájì nítorí pé wọn ò ráyè rádaràda mọ́ wọn ò ráyè ràkàtì àmọ́ wọn ò ráyè rìkísí mọ́ wọn ò ráyè à ń ba tẹnìkan jẹ́ mọ́ àmọ́ ṣé torí tó kù yìí tàtẹnujẹ tó kù yìí tí wọ̀bìà tó kù yìí tí òṣì tí ọlọ́run ò dẹ sí wa tó jẹ́ pé àwa ara náà là ń dí òṣì síra wa tó kù yìí ọlọ́run fún wa ń ṣẹ́gun lórí ìyẹn náà àlùbáríkà náà rè bàbá wa màbúrò aláàkúwà wọ́n ní ẹ̀sìn tó síwájú òun ló gbàfẹ́ Al-Qur'ani náà sì ti jẹ́ ó yé wa pé as-sabiquna ulaika al-muqarrabun anabi Adam ó síwájú anabi Ibrahim ó síwájú ọlọ́run ló ka anabi Muhammad yẹ ó ní ilé yaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara ó parí ẹ̀ fún ni ó parí ẹ̀ òun ló parí ẹ̀ fún Muhammad torí ọlọ́run yìí sọ̀rọ̀ dànù ibi tí mo ti lọ ni pé àwọn aṣáájú wa nínú kan ní Muslim Justice Forum táwa yìí bàbá wa lọ́ba níkà Taofik Muhammad Zubair ariwo tí wọ́n ń parí táwọn sọ pé bí ó ti ìbá ti di kan náà ìbá ti ṣe kínní bá fi wọ́n lẹ̀ ẹ̀já ṣe kínní bá ṣe jà ló kù kò rọrùn torí wípé ẹni tó bá mọ ojú okùn tó bá máa ti sọ ẹ̀ náà ni ó máa ti tú gbogbo eléyìí tá à ń ṣe yìí ìfẹ́ ìlú tọ́lọ̀ ń pa kó wa láṣẹ òun ló fà á tá a fi ń ṣe in tó pa wọ́n pọ̀ tí ń bẹ láàrin wọn àfi kí wọ́n tú ta ibi tí wọ́n jọ tọwọ́ bọ̀ tí wọ́n jọ gbàmọ̀lẹ̀ tí wọ́n jọ sí gbogbo ẹ̀ àfi kí wọ́n sọ síta àfi kí wọ́n ṣetán àti bàájẹ́ kí wọ́n ṣetán àti fara kín ẹ̀gbin àti ìnira tó bá bá wọn látara ẹ̀ nítorí pé nígbà tí wọ́n ń ṣe wọn à wò ẹ̀yin àgbààgbà lẹ ní ọjọ́ tọ́mọdé bá mulẹ̀ kì í mọ̀ àbí ọjọ́ tó bá dalẹ̀ nìkan ló mọ̀ ọjọ́ tó bá mulẹ̀ kò ní yé ẹ dákun ẹ bá ń tún ṣe tó ṣe bí òwe so gbà tó ń ṣe wọn ò mọ̀ pé ó lè ní repercussion wọn lérò pàjágungbadé ó tètè lọ bàbá yìí tó ń bi wọn
ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ òun náà so ìwọ náà tí wọ́n ń dákọ́ síwájú pé bẹ́ẹ̀ ni rí nǹkan kan wí so ẹ wá ń síìkì fún collective effort lábàtà tẹ́ ẹ fi ń ṣàdúrà ẹ̀yin ọmọ yìí ọlọ́run bá ṣe kí àbí ẹjọ́ túmùlẹ̀ tí ń bẹ láàrin yín lórí ọ̀rọ̀ yìí òun náà nítorí àgbà tó náà sọ pé wọ́n lè múlẹ̀ kankan ìyẹn a máa sọ̀rọ̀ láàrin olólùfẹ́ kan sí kejì bóyá ìtajọsọ ìdákunjú wà bẹ́ẹ̀ àwọn àgbàlagbà pé múlẹ̀ kò lè gbà tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ní ọyá jájọ kọ́ àbí ọyá jájọ sí báyìí so gbogbo ohun tí ẹ bá dìjọ gbà ń kọ̀rọ̀ nígbà tí ayé ò tí ì rí iná rí yín náà ni ẹ tú síta a rí nínú àwọn bàbá wo olówó tèmi l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì rẹ̀ tó ń jẹ́ kó yé wọn pé àwọn kan náà mú wà ẹ sì mọ̀ pé ego kan wà fún gbogbo àwọn olówó kí ni ego náà wọn kì í rò pé ṣé ọ̀wọ́n epo ni àbá ẹ̀rọ rà kan á gbọ́ pé àwa ń bì kan àtún wá padà àwa dẹ̀yìn rárá so wọ́n máa ń dúró bẹ́ẹ̀ pé kódà wọ́n bá pa àwọn nìkan kódà káwọn ẹ̀mí àwọn ò bá bọ́ sí kódà àwọn ò bá lùsì lórí ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn sì máa ń ròyìn àwọn bàbá náà pé ibi tó lọ fọ́ọ̀sì yìí kò dáa ibi tó lọ ṣe kinní sí yóò dáa àmọ́ àwọn kan náà ni wọ́n ṣàtọ́kùn rẹ̀ náà ṣàtọ̀nà rẹ̀ ọlọ́run ọba tí máa ń ṣàmànà ìdání yóò bá a ṣàmànà bàbá wa lọ́ba nígbà bí sí ń wé eré tí ń wí tipẹ́ àti wá rí lẹ́làṣejù ọba lọ́ba nígbà lórí ìyún ọ̀dà ẹ̀yìn ẹja mi bẹ̀ ẹ sáà ti rí i pé ẹ̀yin kọ́ lẹ kọ́ àwọn èèyàn fídíò ń jáde lọ́tún lọ́sì èmi ò tún jáde bàbá Balógun tuntun òun náà jáde láìpẹ́ ibi tó ti pe Olúgbọ́n ní local champion àmọ́ Rìkísí ti pa wọ́n pọ̀ ń sìn wọ́n ti dìkan ọlọ́run ọba yóò fi ìṣọ́ rẹ̀ tó nípọn yóò fi bá a di ẹ̀mí àti gbogbo wa àfi ìṣòlè róyìíká láyà ó dùkà ìṣó wa wọn kí ìyá tó ń fa kólé kó wọ́ọ̀tì ìyá rọ́ọ̀bì mùsílà.